dá wọn lójú pé Sam Dávidi ni nítorí pé wọn kọ orúkọ Dávidi sórí ẹ̀, wọn kọ orúkọ sí, bọ̀ tẹ́ bá wo bí wọ́n ṣe kọ ẹ mọ̀ wípé Sam Dávidi ló máa jẹ́, bọ́ kó mátà ẹni tó kọ. Nǹkan tó ṣẹlẹ̀, nǹkan tó jẹ́ pàtàkì nípa ẹni tó kọ Sam, tó ṣe pàtàkì lórí Psalm 66 ni wípé ẹni tó kọ psalmist, ẹni tó kọ, ẹni tó jẹ́ alágbára èèyàn ni, ẹni tó mọ Ọlọ́run dáadáa ni. Kí ni ẹ̀kọ́ yẹn ó ń jẹ́ kí n wà distracted, help me Lord. Yes ma. So ẹni tó kọ, ẹni tó mọ Ọlọ́run dáadáa ni, ẹni tó mọ bọ́lọ́run ṣe ń operate, tó mọ ọ̀nà Ọlọ́run ni, ẹni tó dẹ̀ jẹ́ aṣẹ́gun ni, ẹni tó ń gbé dominion, tó mọ nǹkan tọ́lọ́run, nígbà tọ́lọ́run sọ pé mo fún yín ní pé kẹ́ dominate gbogbo nǹkan, ká bá lórí gbogbo nǹkan, ẹni tó mọ̀ ń pa nǹkan tọ́lọ́run sọ pé kéèyàn ṣe ni, ẹni tó mọ̀ wípé tọ́lọ́run bá sọ wípé ìrìn wa, for example, kí n fi Nàìjíríà ṣe example, pé ìrìn yìí tẹ́ bá ti di àtúnbí pé látàkùrẹ́ lẹ máa ti rìnrìn yìí, Èkó lẹ̀ ń lọ o, ibi tí ìrìn ayọ̀ wà, níbi tí ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti oyin lẹ́kọ̀ọ́ ni o, Èkó lẹ̀ ń lọ. So ẹni yẹn máa pé téèyàn bá bẹ̀rẹ̀, ẹni tó kọ sáàmù yìí ó mọ̀ pé téèyàn bá bẹ̀rẹ̀ ìrìn yẹn láti Àkúrẹ́, mọ́tò lè bàjẹ́ o, pọ́tò lè wà lọ́nà o, nígbà mìíràn gan àwọn ajá, àwọn olè tiẹ̀ lè wà lọ́nà pàápàá, oríṣiríṣi ló lè wà lọ́nà, ṣùgbọ́n ẹni tó kọ sáàmù yìí mọ̀ wípé kò ní fi ṣe irú nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́nà. Ìnìyẹn ò gbọ́dọ̀ sún òun ò gbọ́dọ̀ dé ọ̀rẹ́ kóun sọ pé ibi tóun ti dé ó tiẹ̀ ti tó, òun ò fẹ́ lọ mọ́, òun ò gbọ́dọ̀ dé Jẹ̀bú Òde kóun sọ pé at least Jẹ̀bú Òde ò jìnnà sékòó, òun kúkú dúró ń bẹ̀. Ẹni tó máa bẹ̀rẹ̀ ìrìn yìí ó láti dé Èkó níbi tó ń ṣàn fún wàrà àti oyin. Ẹni yìí dẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn lóòótọ́ láti Àkúrẹ́, ó dẹ̀ rí dé Èkó, ó dẹ̀ dé ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti tó ń ṣàn fún oyin. So irú èèyàn bẹ́ẹ̀ là ń pè ní overcomer. Ẹni tó kọ Psalm yẹn, bí ìwà surprise kó jẹ́ chapter 66 ìwé Bible fúnra ẹ̀ gan, ìwé ìlú, so complete package ní Psalm 66. Nǹkan tí èèyàn máa ṣe láti di aṣẹ́gun, nǹkan tí èèyàn lè ṣe láti fi ní dominion, láti lè fi jọba lórí Sátánì, lórí àwọn ẹ̀mí òkùnkùn, lórí gbogbo àdánwò tó lè wá even látọ̀dọ̀ Ọlọ́run ni o àbí látọ̀dọ̀ ọ̀tá ni o. Nǹkan téèyàn máa ṣe láti dúró, kéèyàn dẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn, kó dẹ̀ parí ìrìn àjò náà, kó dẹ̀ parí ẹ̀ síbi tọ́lọ́run fẹ́ kó parí ẹ̀ sí, òun ni ẹni tó kọ Psalm 66. So bóyá ìbàjẹ́ Dávidi o, ìbàjẹ́ lómìíràn ló kọ o, kò mátà. Nǹkan tó mátà ni wípé ẹni yìí mọ, ó mọ bó ṣe ń sin Ọlọ́run, ẹni yìí mọ bí wọ́n ṣe ń tẹ̀lé Ọlọ́run títí dé òpin. Ẹni tó kọ ó dẹ̀ fún wa ní ìlànà, ẹni tó bá fẹ́ tẹ̀lé ìlànà ẹsẹ̀ nǹkan téèyàn lè ṣe, bá ṣe lè stop Sátánì, bá ṣe lè stop gbogbo nǹkan tó lè jẹ́ ìdíwọ́ ìdènà nínú ìrìn yẹn, nǹkan tó kọ́ wa ní Psalm 66 nìyẹn. So Psalm orí ìyìn ni, ó pe gbogbo èèyàn, gbogbo àgbáyé wípé kí wọ́n wá, kán wá gbé Ọlọ́run ga. Ìdí tí gbogbo ayé á fi gbé Ọlọ́run ga, ó sọ fún wa. Torí láti ìgbàlà gbogbo ayé, láti Ísírẹ́lì ló máa ti wá, wípé so gbogbo ayé láti wá gbé Ọlọ́run ga. Wípé Ọlọ́run tóun sọ pé ká wá gbé ga yìí, Ọlọ́run yìí òun ló mú Ísírẹ́lì kúrò nínú oko ẹrú, ó mú Ísírẹ́lì, ó mú la òkun pupa já. Torí òkun pupa nígbà tó wà nínú oko ẹrú, kò sí mọ́ ṣe lè kúrò nínú oko ẹrú, wọn láti kọjá nínú òkun pupa. Òkun pupa dúró fún ìṣòro, wàhálà, wọn láti kọjá nínú òkun pupa. Wípé ṣùgbọ́n Ọlọ́run kan wà tó jẹ́ wípé ó máa ń múyàn kọjá nínú òkun pupa yẹn, tó bá lè tún múyàn kúrò nínú òkun pupa yẹn, ó lè tún ṣe, fúnra ẹ̀ lè ṣe ìdánwò fún yàn, ó lè tẹ̀sí wa láti mọ bí ọkàn wa bó ṣe rí sí òun Ọlọ́run. Ó ló mú àwọn gba inú iná, ó mú wọn gba inú omi. Ṣùgbọ́n ní nǹkan tí ẹni yìí ṣàlàyé fún wa nìyẹn. So ọ̀rọ̀ tá máa fi ṣe ọ̀rọ̀ ìyànjú àkọ́kọ́ wa, verse 3 ni mo ti fẹ́ mú. Sátánì mọ̀ pé Psalm 66 sóò lágbára, òun ló ṣe oríṣiríṣi rọ́dẹ̀ ló pa, a máa ṣe lórúkọ Jésù.
so Psalm 66 verse 3, ní verse 3 yẹn ọkùnrin yẹn sọ wípé tó kọ sáàmù yẹn ó sọ wípé ẹ wí fún Ọlọ́run pé ìwọ ti lé ẹ̀rù tó nínú iṣẹ́ rẹ. Ó wá sọ pé nípa ọ̀pọ̀ agbára rẹ lé àwọn ọ̀tá rẹ yóò fi orí wọn balẹ̀ fún ọ. Nípa agbára nìkan lọ̀tá ṣe máa ń sọ̀rẹ́ńdà o. A ní ìdí agbára láti bá Sátánì láti bá jà o. Ibi tí ò bá sí agbára, Sátánì stubborn, ẹ̀mí burúkú ni. Ẹ lè praise, kẹ́ yin Ọlọ́run, kẹ́ gbàwẹ̀, kẹ́ ṣe sacrifice, kẹ́ lọ offer, kẹ́ lọ gbé sacrifice lọ fọ́lọ́run ní Ọlọ́run nílé Ọlọ́run. Ẹ ṣe lè jẹ́jẹ́ pàápàá, kẹ́ make vow, kẹ́ gba àdúrà, kẹ́ ṣe gbogbo ẹ̀. Sátánì dẹ̀ ó sì lè dúró kó má lọ. Ṣùgbọ́n tó bá ti di kó di bẹ́ẹ̀, agbára nìkan ló máa jẹ́ kí ọ̀tá ló máa jẹ́ kó submit. Mo máa fún wa ní àpẹẹrẹ kan ní Bible kó lè yé wa nǹkan tí mò ń sọ. Nígbà tí Ọlọ́run tó fẹ́ kó àwọn èèyàn rẹ̀ kúrò nínú oko ẹrú, tó rán Mósè sí Fáráò wípé lọ ṣe irú kan, lọ ṣàwọn nǹkan bí eléyìí kó lè mọ̀ pé mi ni mo rán ọ. Oríṣiríṣi àmì àti iṣẹ́ ìyanu oní Mósè ṣe o, láti jẹ́ kẹ́rù bà Fáráò kó lè fi àwọn ọmọ Ọlọ́run sílẹ̀ kúrò nínú oko ẹrú. Fáráò fi wọ́n sílẹ̀ o. Tí wọ́n bá ti ṣe tán Ọlọ́run, òun náà á dẹ̀ ṣe titi ẹ̀, á ṣe májíìkì titi ẹ̀. Ṣùgbọ́n nígbà tó wá dé, nígbà tó lóun wá rí pé ọkùnrin yìí gbogbo iṣẹ́ ìyanu iṣẹ́ àmì tó ń ṣe yìí kò ran ọkùnrin yìí, Ọlọ́run láti lo agbára. Ọlọ́run láti lo agbára torí Ọlọ́run ní alágbára, kò sálágbára kankan tó rí ibi Ọlọ́run. Gbogbo agbára Fáráò níbi tó dé. Ọlọ́run láti lo agbára ni. Agbára tọ́lọ́run wá lò ní wípé Ọlọ́run wá sọ fún Mósè pé sọ fún àwọn èèyàn mi. Oláṣẹ máa ń pè ní last card tọ́lọ́run play nígbà tó fẹ́ kó àwọn èèyàn kúrò nínú Egypt. Ó ní sọ fún wọn ká lọ fi ẹ̀jẹ̀ lamb, ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, ìyẹn dúró fún ẹ̀jẹ̀ Jésù. Ó ní pé ká lọ fi sí ara lintel, kán fi sí ara ilé, kán fi sí. Ó ní lóru èmi gangan áńgẹ́lì apani wá kọjá, á dẹ̀ pa àkọ́bí àwọn ọmọ gbogbo àwọn ọ̀tá àwọn ọmọ Ọlọ́run, á pa àkọ́bí wọn. Pé lóru ọjọ́ náà gangan nígbà tó dẹ̀ ṣe lóòótọ́ pé ilé náà bá ti ṣe áńgẹ́lì yẹn á wọbẹ̀ o. So gbogbo wọn láti méṣọ pé gbogbo ilé Ísírẹ́lì ni wọ́n fi ẹ̀jẹ̀ Jésù ò tí wà nígbà yẹn. So ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, ọmọ àgùntàn ni wọ́n ń lò pé ọ̀nà fi gbogbo wọn fi sínú ara ilé wọn. Nígbà tó máa fi di àárọ̀, igbe ta ní Egypt torí áńgẹ́lì apanudé ó pa àwọn àkọ́bí wọn ní kọ̀ọ̀kan. Gbogbo wọn máa ń pariwo pé kí Fáráò kó jẹ́ káwọn èèyàn Ọlọ́run kó kúrò nínú oko ẹrú. It takes power. A nílò agbára o láti sọ pé Sátánì ibi tó dé ó ti tó jẹ́. You have to stop. Lẹ́yìn tó fi wọ́n sílẹ̀ tí wọ́n tún lọ, ó tún ronú ara ẹ̀ wípé kí ló dé tóun tiẹ̀ gbọ́rọ̀ sáwọn èèyàn yẹn. Ṣèbí àwọn àkọ́bí nìkan ló ń pa. Àwọn èèyàn yìí ò fẹ́ kán kúrò ní oko ẹrú. Ó tún tẹ̀lé wọn. Ó tún kó kẹ̀kẹ́ ẹ̀, ó gbé ẹṣin, ó kó àwọn ọmọ ogun. Gbogbo wọ́n tẹ̀lé àwọn ọmọ Ọlọ́run. Nígbà tí tó máa fi bá wọn, àwọn ọmọ Ọlọ́run, Òkun Pupa wà níwájú wọn. Òkè lọ́tún òkè lósì. Fáráò àtàwọn ọmọ ogun wà lẹ́yìn. Níbo ni kán lọ? Ṣé kán padà sí ẹ̀dọ̀ Fáráò ni? Àbí kán wọnú Òkun Pupa? Èwo ni kán ṣe? Olúwa láti tún fi agbára tún ní o. A nílò agbára. Olúwa láti tún fi agbára rẹ̀ hàn Fáráò. Olúwa á sọ fún Mósè wípé Mósè, kí ló wà lọ́wọ́ ẹ? Ọ̀pá tó wà lọ́wọ́ ẹ yẹn ó yá fi sórí Òkun Pupa. Ọ̀pá yẹn dúró fún ọ̀rọ̀ Ọlọ́run. Fi ọ̀pá yẹn fi sórí Òkun Pupa. Nígbà tí Mósè máa fi na ọ̀pá yẹn sórí Òkun Pupa, Ọlọ́run wá mí sí. Nígbà tó lọ́run máa fi mí sí Òkun Pupa. Òkun Pupa pínyà ní o. Kò ṣe pé ó pínyà nìkan. Òkun Pupa fúnra ẹ̀ ló kó yanrìn, ló kó yẹ̀pẹ̀ tó gbẹ. Láti ilẹ̀ ẹlẹ́ kó wá sókè káwọn ọmọ Ọlọ́run kan lè kọjá lórí iyẹ̀pẹ̀ yẹn. Nígbà táwọn ọmọ Ọlọ́run sì máa kọjá tán, gbogbo iyẹ̀pẹ̀ yẹn disappear. Gbogbo ẹrẹ̀ tó wà nísàlẹ̀ omi ṣẹ̀mọ̀ ó wà ńbẹ̀. Inú ẹ̀ làwọn ọ̀tá kó sí. Ìyá tó kọ kíní Òkun Pupa níwájú, ogun Fáráò lẹ́yìn, àwọn ẹlẹ́ṣin àtàwọn ọmọ ogun gbìyànjú láti kó àwọn ọmọ Ísírẹ́lì lẹ́rú. Iṣẹ́ Olúwa ìyanu ni, ọ̀rọ̀ Olúwa ìyanu ni,
ìyanu ni ọ̀nà Olúwa, ìyanu ni ọmọ Ísírẹ́lì kọjá lórí ọ̀gbẹ́ ilẹ̀, ogun Fáráò ṣègbé sínú òkun pupa. Hallelujah lórí ayọ̀ lọ́jọ́ náà, hallelujah ló mú wa gòkè máwọn ọ̀tá lọ́wọ́. Agbára ni, it takes power. Ọlọ́run láti lo agbára ni wípé Fáráò ṣe ó lágbára, ṣùgbọ́n agbára Fáráò kò lè pín òkun níyà. Agbára Fáráò kò lè sọ pé kókun má bò wọ́n. Olúwa ṣèrèbọmi, ó ṣèrèbọmi ìparun, ó ṣe é fún Fáráò àti gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀. So it takes power. Tó bá ti di pé a ti ṣe oríṣiríṣi, ẹni tó kọ sáàmù yìí sọ fún wa gbogbo àwọn nǹkan tá a lè ṣe nígbà tí ogun bá dé lọ́nà ìrìn àjò tá à ń bá lọ yìí, tí ìpọ́njú lè wá, gbogbo ẹ̀ lè ṣẹlẹ̀. Àwọn nǹkan tá a lè ṣe gbogbo tá a máa fi bọ́nú ẹ̀, ó kọ́ wa ní gbogbo ẹ̀ ní Psalm 66. Ṣùgbọ́n ó wá sọ pé verse 3 yẹn, tó bá ti wá jí pé ẹ ti try gbogbo ẹ̀, a nílò agbára. So èèyàn míì á sọ pé tá bá wá nílò agbára, ń bo ni mo ti fẹ́ ní agbára? Ọjọ́ tá bá ti di àtúnbí, tá ti fayé wa, ẹni tí ò bá fayé ẹ̀ fún Jésù nìkan ni ò ní agbára kankan. Ọmọ tí kìnìún bá bí kìnìún ni o, láyọ̀ òní. Aláti kọ́kọ́ mọ̀ fúnra wa wípé a ní agbára. Torí Jésù Kristi sọ fún wa wípé bí bàbá òun bó ṣe rán òun ló ṣe rán wa o. Agbára tí bàbá òun fún òun fi fún wa o. Ṣé agree pẹ̀lú mi pé Jésù Kristi fún wa lágbára? Tó ó sọ bẹ́ẹ̀. So aláti kọ́kọ́ mọ̀ wípé Jésù Kristi fún mi ní agbára. Ẹni tó bá ti jẹ́ àtúnbí, even kẹ́tẹ̀ tó gba ẹ̀bùn ẹ̀mí mímọ́, pé ẹ̀tẹ̀ kọ́kọ́ jẹ́ àtúnbí yẹn, ó ti ní agbára tó ti wà ní ara wa. Tá bá wá ṣe baptism of the Holy Spirit, ní agbára tún kún agbára sí ni. So wá ní agbára. So agbára tó wá fún wa, ó fún wa ní authority ni, ó fún wa ní àṣẹ ni. Kò sọ wípé agbára yẹn, gbogbo agbára ni mo ti gbé wọ̀ ní, bó ṣe ń ṣiṣẹ́ kọ́ nìyẹn. Ó fún wa ní àṣẹ láti lo agbára yẹn ni. Àṣẹ tó dẹ̀ fún wa, ó sọ fún wa nǹkan tá lè fi àṣẹ yẹn ṣe. Àṣẹ yẹn ó fún wa lórí Sátánì ni, ó fún wa lórí gbogbo àwọn ẹ̀mí òkùnkùn, gbogbo àwọn ẹ̀mí kẹ́mí ló fún wa ní àṣẹ yẹn lórí ẹ̀. Ó fún wa ní àṣẹ lórí gbogbo ẹ̀mí àìmọ́ láti lé wọn jáde, láti ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn. O lè máa ṣe ilé àwọn ìránṣẹ́ Ọlọ́run tán mọ̀ nípa Ọlọ́run tán ní agbára, tí wọ́n á gbọ́wọ́ léèyàn lórí tẹ́yàn á dẹ̀ rí ìwòsàn. Àmọ́ lórí òkè sí òdìbò Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ ìyanu. So ó fún wa ní authority ni. So nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wa ni wípé àmọ́ bá ṣe ń lo authority yẹn. Ìyẹn mo fẹ́ try àti explain. Ṣé rí ọlọ́pàá l'Amẹ́ríkà yàbí Nàìjíríà ni, tó bá ti wọ aṣọ ọlọ́pàá ẹ̀, tí ò bá wọ aṣọ ọlọ́pàá o, tó bá dúró sọ́nà tó gbọ́wọ́ sókè, kò sẹ́ni tó máa dá lóhùn o. Tó bá ní kí mọ́tò dúró, mọ́tò ò ní dúró. Ṣùgbọ́n tó bá ti wọ aṣọ ọlọ́pàá yẹn, bí Elon Musk tó lówó jù ní gbogbo àgbáyé tó bá ń gbé mọ́tò bọ̀, tó bá rí ọlọ́pàá tó wọ aṣọ uniform yẹn tó náwó sókè, Elon Musk máa dúró ni o. Kò kì í ṣe ọlọ́pàá yẹn ló dúró fún. Ọlọ́pàá yẹn sẹ́ni ó lè má ní $500 nínú àkáǹtì ẹ̀. Elon Musk ló sọ pé kó dúró. Ṣùgbọ́n ẹni tó rán ọlọ́pàá yẹn, agbára tó wà lẹ́yìn ọlọ́pàá yẹn, òun ni Elon Musk dúró fún o. Torí ọlọ́pàá yẹn kò sí nǹkan tó lè gbé Elon Musk ṣe. Ṣùgbọ́n agbára tó wà lẹ́yìn ọlọ́pàá yẹn, òun ni ó bà Elon Musk lẹ́rù. Torí agbára tó ránṣẹ́, agbára yẹn lè fi Elon Musk sẹ́wọ̀n pẹ̀lú gbogbo owó ẹ̀. So àṣẹ ni, àṣẹ tí wọ́n fún ọlọ́pàá, òun lọ́lọ́pàá ń lò. Bí Jésù ṣe fún wa ní àṣẹ nìyẹn. Agbára yìí Jésù Kristi ló ní. Jésù Kristi ọ́fíìsì ni, ọ́fíìsì bí tó jókòó sí yàrá agbára ni Jésù Kristi wà. Torí pé ó parí gbogbo iṣẹ́ ta ní pé tọ́lọ́run rán pé kó wá ṣe. Lẹ́yìn tó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ tán, ó jíǹde. Nígbà tó padà dé ọ̀run, wọ́n ṣe coronation. Nígbà coronation ni wọ́n fún lórúkọ tó ju gbogbo orúkọ lọ. Pé ní orúkọ Jésù, gbogbo orúkọ láti wólẹ̀ ni. Àtòun tó ń bẹ lórí ilẹ̀ ni o, lókè ọ̀run ni o, lábẹ́ ilẹ̀ ni o, nínú omi, everywhere at the mention tá bá ti pe orúkọ Jésù, gbogbo wọn gbọ́dọ̀ gbọ́. So tí mo bá gbàdúrà, tí mo bá fẹ́ kí nǹkan kó ṣẹlẹ̀, tí mo bá sọ wípé ní orúkọ Jésù, èmi ti sọ tèmi, tí nǹkan yóò bá tiẹ̀ ṣẹlẹ̀, mi ò kì í worry. Torí mo mọ̀ pé agbára ẹni tó fún mi láṣẹ, ó kù sọ́wọ́ ẹ̀.
tèmi ni pé kèmi pe orúkọ Jésù yẹn, èmi kọ́ ni màá jẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀. Ẹni tó fún mi ní authority, tó fún mi ní agbára, kí ní ìyẹ̀mí mi máa bá mi jẹ́ kó yé yín o, torí tó bá yé yín tẹ́ bá gẹ̀ẹ́tì ẹ̀ Sátánì á tẹ́ o, á tẹ́ big time ni, torí ó mọ̀ pé ẹ ti mọ ẹ̀ǹtẹ̀ jẹ́ nínú Ọlọ́run, torí pé àwa kọ́ fúnra wa kọ́ la máa jẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀. Agbára tó rán wa ń ṣẹ́, agbára ẹni tó fún wa ní authority, ẹni tó fún ọlọ́pàá yẹn tó fún ní àṣẹ láti lọ dúró sórí títì pé kó dá mọ́tò dúró, ẹni yẹn òun ló mọ́ta o. Òun ni ọlọ́pàá yẹn fún rẹ̀ kò ságbára kankan tó ní ju wípé ẹ̀wù ọlọ́pàá tó wọ̀, tó bá jẹ́ ìbọn tó wà lọ́wọ́ ìbọn tó bá wù ú, tó bá lo ìbọn yẹn, tó bá délé á lọ sùn ní o, because wọ́n fún ní authority pé ẹni tó bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ lè yìnbọn yẹn sí. Wọ́n fún láṣẹ ni, authority ni. Bẹ́ẹ̀ Jésù Kristi ṣe fún wa ní authority. Nígbà tó rán àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ jáde, nígbà tó dé, kán dé, inú wọn ń dùn, wọ́n ní gbogbo àwọn ẹ̀mí òkùnkùn tẹríba fún wọn ni, ó ní kékeré nìyẹn, ìyẹn ara àti afúnyín nìyẹn ní eléyìí tó ṣe pàtàkì jù ní pé ẹ̀dẹ́lẹ̀ ológo. So Jésù Kristi fún wa, so gbogbo nǹkan láti wólẹ̀ ní orúkọ Jésù Kristi ni o. Agbára tí Ọlọ́run fún wa lélẹ̀ tá láti máa lo àsọmọ Ọlọ́run. So ó ṣe ká kàn máa pé akàkàn pé orúkọ Jésù pé orúkọ yẹn ọ́fíìsì ni o. Ó ní bí ọ́fíìsì president Amẹ́ríkà. Trump wà ń bẹ̀ sí olóyè lágbára, but tó bá ti kúrò ń bẹ̀, ẹni tó bá tún wà ń bẹ̀ òun ló tún ní agbára yẹn, because ọ́fíìsì president yẹn gangan ló fún wọn lágbára, kò kì í ṣe orúkọ wọn. Ẹni tó bá ti wà ń bẹ̀, ṣùgbọ́n Jésù Kristi wà ń bẹ̀, kò séyàn mìíràn tó tún lè wọn dìbò fún Jésù, kò lè kúrò nínú ọ́fíìsì yẹn láéláé ni. Láàárọ̀ lọ́sàn-án lóru tí gbogbo ọjọ́ ayé tí Jésù máa fi dé, ó wà nínú ọ́fíìsì yẹn. So òun ló fún wa ní authority pé okay, mo fún yín ní agbára, power to tread upon serpent and scorpion and over all the power of the enemy ni o, gbogbo agbára ọ̀tá, and nothing shall by any means hurt you. Bí ta bá ṣe é dé, títà ìbá ti lọ stop, máa fún wa ní testimony kan láti fi explain ni ọmọ kékeré, ọmọ obìnrin doctor, medical doctor lọmọ yẹn, gbogbo testimony Sunday ní church Apostle Joshua Selman. Medical doctor, ó ní gbogbo ara nǹkan bẹ̀rẹ̀ sí ní wú ni, gbogbo ara nǹkan wú ni, òun dẹ̀ rò pé kí leléyìí, ó gbogbo ikùn gbogbo ẹ̀ dẹ̀ ń wó dẹ̀ wú, ọmọ yìí born again dẹ̀ ni, ó dẹ̀ ń ṣiṣẹ́ fọ́lọ́run according to her. Ó ní gbogbo ẹ̀ dẹ̀ ń wú, as a doctor fúnra òun rò pé kí ló lè fa gbogbo kìíní yìí. Ó dẹ̀ lọ bá àwọn ọ̀gá wọn tó yẹ pé wọ́n ti ní experience gidi, gbogbo wọn kọ oògùn, pé oògùn 3 ló kọ fóun, oògùn tó máa ń jẹ́ kí omi kó kúrò ní ara. Bó ṣe ń lo àwọn oògùn yẹn, bẹ́ẹ̀ ni òun tún wú sí, débi pé òun ò lè wọ bàtà mọ́, débi pé aṣọ ò lè dúró lára àwọn wa. Kí leléyìí? Olúwa, what is all this? Kó tó wá rí specialist kan tó wá rí wípé autoimmune disease ló ní, systemic lupus ní ìmọ̀ Yorùbá ẹ̀, but àrùn yẹn ó ṣáà ti affect kíndìnrín ẹ̀ ní Yorùbá, á lè yí àwọn ìyá wa. So kíndìnrín ẹ̀ ò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe máa ṣiṣẹ́, òun ni ọmọ yẹn ló ṣe ń wú. So nígbà tán wọ́n wá sọ fún pé ó ti affect kíndìnrín ẹ̀, ó ti bá kíndìnrín ẹ̀, ó ti ṣe dáadáa, kí n má sọ nǹkan tí ò dáa, wípé so ó máa ní láti lọ bá àwọn nephrologist, àwọn tó máa ń tọ́jú, tó máa ń bá àwọn tí kíndìnrín wọn ò bá dáa, tó máa ń bá wọn fọ̀ mọ́. Ó wá ní pé nígbà tó ń gbọ́, ó ní pé ìrẹ̀wẹ̀sì dé bá òun, pé ìgbàgbọ́ òun, gbogbo ìgbàgbọ́ tóun ní, ìgbàgbọ́ yẹn ó dàbí kó disappear ni, pé ṣe lòun rò wípé òun àtúnbí, òun dẹ̀ ń ṣiṣẹ́ fọ́lọ́run, ṣé irú òun ló wá yẹ kí irú nǹkan bí eléyìí kó ṣẹlẹ̀ sí? Pé torí òun mọ̀ pé tóun bá ti lọ bá àwọn nephrologist, òun mọ̀ kan tó máa ní pé kóun ṣe, of course dialysis ló máa ṣe. Ó ní pé lẹ́yìn ẹ̀dẹ̀ rẹ̀ kò sí hope, wípé so ìrẹ̀wẹ̀sì wá mú òun, pé àbúrò òun tó jẹ́ àtúnbí, àbúrò òun wá bá òun, àbúrò òun wá sọ fún òun wípé kí ló dé tí ìrẹ̀wẹ̀sì mú yín, torí kí ni? Pé òun ní 1000 faith, bó ṣe sọ nìyẹn, mi ti ẹ̀ mọ̀ 1000 Yorùbá, igba 5, bẹ́ẹ̀ igba wà or something, pé òun ní 1000 faith tí wọ́n á fi lé àìsàn yẹn padà sí hell níbi tó ti wá, sọ̀rọ̀ àpáàdì níbi tó ti wá. Pé kí ẹ̀gbọ́n òun kó má wọrí o,
òun fẹ́ promise ẹ̀gbọ́n òun lórúkọ Jésù Kristi pé ibi tí àìsàn yẹn ti wá ó máa padà síbẹ̀. Gbàgbé pé o jẹ́ doctor, gbàgbé pé òun ṣe doctor ń tóun o, gbàgbé ìgbà tó wọn specialist yẹn sọ, but àìsàn yìí ó máa padà síbi tó ti wá, á padà ní. Òun náà wá ní pé ńgbà táàbúrò òun sọ bẹ́ẹ̀, faith òun ó ṣẹ̀ tún wá sókè díẹ̀ ni pé àbí ọ̀nà àbáyọ ṣì wà. Wípé so wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbàdúrà immediately, wọ́n switch to praise mode, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé Ọlọ́run ga, wọ́n ń gbàdúrà, wọ́n bẹ̀rẹ̀ sí ní declare ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo nǹkan tọ́lọ́run sọ nípa àìsàn wọ́n bẹ̀rẹ̀ sí ní declare. Ó ní òun kàn wá rí wípé faith òun ó ti wá padà sí bó ṣe wà tẹ́lẹ̀. Òun wá sọ fún ara òun wípé kí ló dé tó ti accept àìsàn yìí láti ìbẹ̀rẹ̀? Nǹkan tó bá ti accept, tó bá ti gbà, ó ti di ti ẹni yẹn, kò yẹ kó gbá kíní yìí. Nígbà kan ti sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀, ó yẹ kó sọ pé no way, pé tó ló wá bẹ̀rẹ̀ sí ní mínísà síra wípé òun ò bá padà síbi tó ti wá, mo yẹ. Ó lóun orúkọ àìsàn yẹn, ó sọ fún pé mo yẹ, mi ò fẹ́ àgọ́ àtẹ́bìlì Ọlọ́run lágọ́ ara mi, ò lè dúró. Ó lóun wá bẹ̀rẹ̀ sí ní declare ọ̀rọ̀ Ọlọ́run, ó lóun bẹ̀rẹ̀ sí ní declare ọ̀rọ̀ Ọlọ́run, kò wá sí oorun mọ́. Ó ní òun wá pe àwọn tó tún born again náà, àwọn doctor yẹn tán jẹ́ pé wọ́n wà ní Ọlọ́run gan. Ó ní wọ́n wá join lòun, wọ́n bẹ̀rẹ̀ vigil, wọ́n declare vigil, wọ́n bẹ̀rẹ̀ sí ní declare ọ̀rọ̀ Ọlọ́run. Ó lóun lóògùn tán kó fóun o, but in the process tán fi bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yẹn, ó ní ọkàn òun àìsàn yẹn ti lọ. Even though òun wú síbẹ̀ o, òun ò lè wọ bàtà o, gbogbo symptom yẹn wà ń bẹ̀ o, but nínú ọkàn òun mọ̀ pé àìsàn yẹn ti lọ. Òun mọ̀ pé òun ò ní àìsàn yẹn ti lọ. Ó ní bẹ́ẹ̀ làwọn rí doctor specialist ní ètò tún wá. Ìyẹn wá gbọ́ pé òun gbọ́ situation lòun wípé mo tún fẹ́ kó ṣe test míì, pé wọ́n wá lọ tún lọ ṣe test míì. Nígbà tí result ẹ̀ máa jáde, kidney ẹ̀ ti ń ṣiṣẹ́ méjèèjì. Kidney ẹ̀ méjèèjì ti ń ṣiṣẹ́. Ó ní wípé bíi pé òun ò mọ bọ́lọ̀ ń ṣe ni, kidney méjèèjì tó sọ pé méjèèjì ló ti wà affected, méjèèjì ti ń ṣiṣẹ́. Ó ní lẹ́yìn yẹn ni gbogbo omi yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ́ lọ, ó dẹ̀ ń wọ́ jáde fún rẹ̀, ó dẹ̀ ń wọ́ jáde tó fi padà tí kò sí trace pé ó ní àìsàn yẹn mọ́ rárá. Ṣẹ́rí, tó bá jẹ́ pé ọmọ yẹn wípé kò kì í ṣe àtúnbí, tó bá jẹ́ pé kò tiẹ̀ tún rí àbúrò ẹ̀ tó lè jẹ́ kí gbàgbọ́ ẹ̀ kó lọ sókè, tó bá jẹ́ pé wọ́n lọ lo agbára tó wà nínú orúkọ Jésù Kristi yìí, kí wọ́n sọ wípé amọ̀rú Ọlọ́run tá à ń sìn, Ọlọ́run yìí alágbára ni, ó wà ní ìkáwọ́ Ọlọ́run yìí láti mú nǹkan yìí, láti mú kúrò. Ọlọ́run ò kì í fi irú ẹ̀ ṣe ọmọ ẹ̀ kó padà síbi tó ti wá. Nígbà kan bẹ̀rẹ̀ sí ní lo agbára tọ́lọ́run fi fún wọn, àìsàn yẹn padà síbi tó ti wá o. Ó padà. So kò kì í ṣe àìsàn nìkan, ní gbogbo nǹkan ni. Tí ọmọ Ọlọ́run bá ti mọ̀ wípé agbára kan wà nínú wa tọ́lọ́run fún wa, Jésù Kristi tó dẹ̀ fún wa, ó fún wa ní àṣẹ láti lò ó ni. Agbára náà látọ̀dọ̀ ẹ̀ ló máa ti wá. Òun la ṣe máa ń sọ wípé I can do all things through Christ. Through Jésù Kristi ni èmi lè ṣe, ṣùgbọ́n ẹni tó fún mi lágbára láti ṣe ó wà lẹ́yìn mi, ó back me up. Nígbà tí sísà yẹn give testimony yẹn ní Sunday, kò sí trace pé irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí rárá. So agbára ya láti mọ̀ wípé a ní agbára o. A sì láti mọ̀ pé tá a bá ń pe orúkọ Jésù ká máa rántí pé ọ́fíìsì ni o, kò kì í ṣe orúkọ lásán, kò kì í ṣe ọ̀rọ̀ lásán pé lórúkọ Jésù. Tá a bá ti ń pe lórúkọ Jésù yẹn, à ń sọ wípé ní orúkọ Ọlọ́run tó gbé agbára fún mi, ní orúkọ Ọlọ́run tó fún mi ní àṣẹ láti lo orúkọ yìí, ní ẹni tó rán mi iṣẹ́ láti lo orúkọ yìí, ká máa ní òye yẹn nínú ọkàn wa. Tá a bá ti wá sọ bẹ́ẹ̀, àwa máa dúró. A lè sọ kí kankan má ṣẹlẹ̀, a máa dúró nítorí ẹni tó fún wa láṣẹ, ó kù sọ́wọ́ ẹni tó fún wa láṣẹ láti ṣe nǹkan yẹn, kó mú nǹkan yẹn láti mú ṣẹ. Nígbà mìíràn Jésù lè ṣe ní kíákíá, nígbà mìíràn ó lè fún wa ní time. Ó lè má jẹ́ pé kíákíá yẹn ó lè tọ́sẹ̀ kan, ó lè tó, but a rí pé faith wa ó gbé. Nínú ọkàn wa a sì mọ̀ pé ètò rán wa ń ṣe, ó ní agbára láti ṣe nǹkan yẹn, ó ní agbára láti yanjú nǹkan yẹn. So nǹkan tí ẹ tó kọ sáàmù yìí tó ń sọ ní Psalm 3 nìyẹn, wípé it takes power nípa agbára Ọlọ́run, ó ní ọ̀tá òun ló máa ṣe submit
sí Ọlọ́run. Tí Ọlọ́run ò bá lo agbára tó lò pẹ̀lú Fáráò ni, àwọn èèyàn Ọlọ́run wá ṣì wà nínú oko ẹrú o. Wọ́n á ṣì wà nínú oko ẹrú. So mi ìfẹ́ máa fún wa ní scriptures tó pọ̀ púpọ̀ jù, bọ́ tẹ́ a lè wo John 20:21 ẹ lè kà á tẹ́ bá ṣe tán. Then Matthew 10:1. Matthew 10:1. Nígbà tí ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjèèjìlá sí ọ̀dọ̀ rẹ̀, ó fi agbára fún wọn lórí àwọn ẹ̀mí àìmọ́ láti lé wọn jáde àti láti máa lé àwọn àìsàn, láti wòyàn sàn àti àrùn àlèká. Agbára tọ́lọ́run dẹ̀ fi fún Jésù Kristi, òun ló fi fún wa. Òun ló fi fún wa. So ó wá sọ fún wa ní James, ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 7, James 4:7 wípé nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun sì sá kúrò lọ́dọ̀ yín. First, ká kọ́kọ́ tẹríba, submit to God, ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, ní relationship pẹ̀lú Ọlọ́run. Tẹ́ bá ti ní relationship yẹn, tẹ́ ti di àtúnbí, agbára ti wà. Ọjọ́ tá ti di àtúnbí yẹn, agbára ti wà. Agbára ti wà o. So lẹ́yìn yẹn, a wá lè kọjú ìjà sí èṣù. Èṣù dẹ̀ máa sá kúrò lọ́dọ̀ wa nítorí ó fún wa ní agbára lórí èṣù àti gbogbo àwọn ọmọ ogun ẹ̀ àti gbogbo àwọn ẹ̀mí àìmọ́. So tẹ́mi àìmọ́ bá wà, ọmọ Ọlọ́run ní agbára láti sọ fún ẹ̀mí àìmọ́ pé kúrò, ètò ṣe yẹn ti tó lórúkọ Jésù. Ká dẹ̀ dúró lé nǹkan tá sọ yẹn. Ká má doubt, ká má rò pé àkókò mọ̀ bí yóò máa lọ àbí kò ní lọ. Ẹni tó fún wa ní àṣẹ, ẹ jẹ́ kó fún rẹ̀ parí iṣẹ́ náà. Ká gbẹ́kẹ̀lé ẹni tó fún wa ní àṣẹ. David sọ pé I can run through a loop and through a troop láàrin ogun. Tógun bá ń jà, tó ń jà tó le koko, David ní màdẹ́s lọ láàrin wọn. Kò sí kan tó máa rí ní gbé ṣe. Ó ní kò sí bí wall, ó ní I can leap over a wall. Kò sí bí wall ṣe lè gùn tó, ó lòun á fò. Nítorí kíni? Ó ní nítorí pé agbára tọ́lọ́run fi fún òun. Kò sọ pé òun lágbára o. Ó nítorí ẹni tó jẹ́ alágbára tó wà lẹ́yìn òun ló máa jẹ́ kí òun kọjá láàrin ogun tí wọ́n lè ní rí òun mú. Ó dẹ̀ máa jẹ́ kó òun fò ògiri tó ga jù tí kò sẹ́ni tó lè fò. Ó máa jẹ́ kó òun fò nítorí pé ẹni tó fún òun ní àṣẹ alágbára ni. Bẹ́ẹ̀ ló ṣe fún wa. Bó ṣe fún David ní agbára tó bẹ́ẹ̀ ló ṣe fún àwa náà lágbára. So àṣẹ yẹn là ń lò. Ká máa rántí wípé Olúwa fún wa ní authority ni o. Right to represent God, òun ló ń jẹ́ authority. Ní Yorùbá, right to represent God. Mr. Aloma ìjọ kí ni Yorùbá? Right to represent God. Right. Láti lè ìríjú Ọlọ́run. Torí ìríjú Ọlọ́run kò ní gbogbo wa jẹ́. Torí pé ẹ tó bá fẹ́ live life dominion, nǹkan mẹ́ta ni Bible sọ pé ó láti mọ̀. Ẹ tó fẹ́ gbé ìgbé ayé dominion, tó fẹ́ bá lórí gbogbo ẹ̀mí òkùnkùn àti gbogbo nǹkan. Ó yẹ láti kọ́kọ́ mọ̀ wípé gbogbo agbára tọ́lọ́run ni, the supremacy of God's power. A láti mọ̀ pé àwa steward ni. Olúwa fún wa ní àṣẹ lórí gbogbo ilẹ̀ yìí, lórí gbogbo ayé tá wà yìí. Àwa ló fún. Ó fún wa ní àṣẹ lórí gbogbo nǹkan tó wà láyé yìí ni. A láti mọ̀ pé steward ni wá. Steward iṣẹ́ Ọlọ́run yẹn, agbára Ọlọ́run yẹn, àwa ni steward ẹ̀ bí. Ìkẹta tá láti mọ̀ ni Sátánì. Even though inú church nǹkan kankan ń pa Sátánì, ṣùgbọ́n èèyàn láti mọ̀ àwọn nǹkan kan ń pa Sátánì. Tó Sátánì burú. A láti mọ̀ àwọn nǹkan kan, àwọn ọ̀nà tó ń gbà ṣiṣẹ́. Bó ṣe máa ń lo ẹ̀rù. Ẹ lè gbàwẹ̀ tán sìn kó lo ìbínú. Ẹ gbàwẹ̀ 3 days tán sìn, á fẹ́ ba ìwẹ̀ yẹn jẹ́. Ó lè rán èèyàn, ó lè jẹ́ ọmọ yín gan ló máa rán sí yín kó ṣe nǹkan tó máa bí yín nú. Tẹ́ bá ti bínú àwọn ọjọ́ mẹ́ta yẹn useless, ó waste. So a láti mọ̀ àwọn nǹkan kan nípa Sátánì. So ẹ tó bá mọ̀ àwọn nǹkan mẹ́ta yìí, òun ló ń gbé dominion. So òun la ṣe mo ṣe sọ pé authority is the right to represent God. Ọkùnrin tí ọmọ ẹ̀ sick tó lọ bá Jésù Kristi tó sọ pé kó kàn sọ ọ̀rọ̀ pé kò nídìí kó tẹ̀lé òun. Ó ní kó kàn sọ ọ̀rọ̀. Tí Jésù Kristi bá sọ ọ̀rọ̀, ó ní ara ọmọ òun ó máa yá. Ó ní torí pé òun fúnra àwọn ẹni tó wà lábẹ́ àṣẹ lòun. Òun dẹ̀ máa bó ṣe ń work. Torí pé agbára tó báàkì òun work. Tóun bá lọ ṣe nǹkan kan, ó máa ṣe iṣẹ́ ni àwọn èèyàn gbọ́dọ̀. Nǹkan tóun bá sọ pé kán ṣe, wọ́n gbọ́dọ̀ ṣe nítorí pé agbára kan wà tó báàkì work. So ó mọ̀ pé Jésù Kristi bá sọ ọ̀rọ̀, agbára tó báàkì Jésù Kristi up. Torí Ọlọ́run Baba ló fún Jésù Kristi ní agbára.
so Jésù Kristi fúnra wọn authority ni wọ́n lò, authority lọ́lọ́run fún wọn, ọlọ́run bàbá wọn fún wọn náà ní agbára nígbà tán wà ń bí. So ẹni tó lọ bá Jésù yẹn sọ pé ó yé mi, mo mọ bó ṣe ń ṣiṣẹ́. So ìyẹn kan, you just speak the word. Tẹ́ bá ti sọ ọ̀rọ̀ yẹn, agbára tó bá ọ̀rọ̀ yẹn up, agbára yìí ló máa jẹ́ kó ṣiṣẹ́. Olùṣe máa ń sọ pé Olúwa rán ọ̀rọ̀ rẹ̀. Ṣé rí ọ̀rọ̀ Ọlọ́run bí èèyàn ni o, ó ní ìyè, ìmísí wà ńbẹ̀. Kò kì í ṣe pé àkànkò tiẹ̀ lásán. Ó rán ọ̀rọ̀ rẹ̀ nígbà tá a bá rán yàn ṣẹ́ ni, bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run ṣe rí. Ó rán ọ̀rọ̀ rẹ̀, ìwọ ṣáà rán ọ̀rọ̀ yẹn. Ọkùnrin yẹn sọ pé Jésù, ìwọ rán ọ̀rọ̀ yẹn, tó bá ti rán agbára tó bá àkè up, ó máa jẹ́ kó ṣiṣẹ́, kò nídìí, you don't have to be there. You don't need to come. Ìwọ ṣáà rán ọ̀rọ̀. So báwọn náà ṣe máa ń rán ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn. À ń rán ọ̀rọ̀ yẹn sí nǹkan tá a fẹ́. Tá bá ti wá rán, à fi sílẹ̀ kí agbára tó fún wa ní authority fún rẹ̀ kó parí iṣẹ́. A láti mọ̀ nínú ọkàn wa pé authority wọ́n fún mi ní, èmi kọ́ mo ní gbogbo agbára yẹn o, ṣùgbọ́n ẹni tó fún mi ní authority yẹn, ẹni tó ní agbára òun ni. So kò ń ṣe lórí Sátánì àti àwọn ẹ̀mí àìmọ́ nìkan, a lè fi yí negative circumstance tá bá ní nǹkan tí ò tẹ́ wa lọ́rùn. Olúwa fún wa ní agbára yẹn náà láti fi yí padà. A ní authority pé nǹkan yìí bó ṣe rí yìí mi ò fẹ́ bó ṣe rí yìí. What is the advantage of the spiritual then? Tí a bá ń struggle pẹ̀lú àwọn ẹ̀mí àìmọ́ tá à ń ṣe, kí wá ní advantage ìbájọ́mọ Ọlọ́run? Kí wá ní advantage pé wọ́n fún wa ní authority? What is the advantage? Kí wá ní kí lórí ọ̀fẹ́ tó bá wà ńbẹ̀ ìbájọ́mọ Ọlọ́run tá a bá lè lo àṣẹ authority yẹn tí Ọlọ́run fún wa? So nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ni wa ní pé number one àti ẹ̀mọ́ pé àlẹ́ authority àkàmọ́ ń sọ ní àgbàgbọ́ ká ní authority pé Jésù fún wa ní àṣẹ. Then àṣẹ yẹn àmọ́ bá ṣe ń lò. Tá bá ti mọ bá ṣe ń lo àṣẹ yẹn, tá mọ̀ pé tiwa ni pé ká sọ Jésù Kristi ló fún rẹ̀ tó ní agbára gangan, ọ́fíìsì ẹ̀ yẹn òun ló máa mú wá sí ìmúṣẹ. Òun ló mọ bó ṣe máa parí nǹkan yẹn. Tá jẹ́ nígbàgbọ́ yẹn a máa rí yàtọ̀. Nígbà tá bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Ọlọ́run sí nǹkan. Ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀pá tí Mósè náà sórí òkun pupa ọ̀rọ̀ Ọlọ́run ni. Ṣùgbọ́n ìmísí Ọlọ́run, agbára tó bá ọ̀rọ̀ yẹn hàn, òun ni èmi tọ́lọ́run ní sí òkun pupa tó ṣe pínyà. So tá bá ti sọ ọ̀rọ̀ Ọlọ́run, ìyè ni, aránṣẹ́ ni. Ẹni tó bá rán yàn ṣá ní sùúrù kó lọ kó mú èsì wá. Tá bá ti sọ ọ̀rọ̀ yẹn, aránṣẹ́ ni, kọ́rọ̀ yẹn kó lọ kó mú èsì wá. Ẹ̀mí mímọ́ bá mi ṣàlàyé fún yín lórúkọ Jésù. But mo mọ̀ pé tá bá tún listen sí fídíò yẹn, tá bá tún meditate lórí nǹkan tí mo sọ yìí, wípé Ọlọ́run fún wa lágbára, ó dẹ̀ fún wa ní authority, ó fún wa ní àṣẹ láti lò ó. So tá bá sọ nǹkan yẹn, ó lè má ṣẹlẹ̀ ní kíákíá bí ọmọ dókítà tó jẹ́ pé wọ́n ṣe gbogbo ẹ̀. Even though ó ti mọ̀ lọ́kàn rẹ̀ pé àìsàn yẹn ti kúrò, but ó sì wù síbẹ̀. But ó mọ̀ pé agbára, ẹni tó fún òun ní agbára, tó fún òun ní àṣẹ láti sọ irú àwọn ọ̀rọ̀ tán ti sọ yẹn, ó máa mú wá sí ìmúṣẹ. Ó kàn jẹ́ ó ń dúró de ìránṣẹ́ yẹn kó dé ni. Nígbà tí ìránṣẹ́ yẹn dẹ̀ máa dé lóòótọ́, kídìnrín méjèèjì pick up wọ́n ń ṣiṣẹ́. Gbogbo ara tó wú ó dẹ̀ lọ. Ká lọ́mọ yẹn jẹ́ ẹni tí kò tíì mọ̀ pé wọ́n ní authority àtàbúrò ẹ̀ tó dúró tì í ni. Ṣé pé devil kàn máa waste ọmọ yẹn, ọmọ tí ò tíì marry medical doctor tó ṣe ń bẹ̀rẹ̀ ayé ẹ̀. Sàtáyé lọ gbé àìsàn burúkú bẹ́ẹ̀ yẹn, ó lọ gbé wá ní bẹ̀rẹ̀ ayé ẹ̀. But ọmọ yẹn kọ́ gbogbo nǹkan tí wọ́n lè fi kọ́ òun ni wọ́n lò. And they rely on the authority that Jesus Christ gave to them. Ọmọ yẹn ló ń dúró sórí ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Ó ń dúró di 12 o'clock lóru àti jú wọ́n bẹ̀rẹ̀ sí ní decree lóru. Wọ́n bẹ̀rẹ̀ sí ní decree, wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àṣẹ. It happened. God delivered that, no trace of it at all. So Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ọlọ́run á jẹ́ kó yé wa lórúkọ Jésù. Time wá ti lọ, but ẹ jẹ́ ká kàbí tá bá lè ṣe dé, we just stop and continue ní next week. So ní verse 1 ó sọ wípé ẹ hó ìhó ayọ̀ sí Ọlọ́run ẹ̀yin ilẹ̀ gbogbo. Ẹni tó kọ sáàmù yìí ló ń sọ bẹ́ẹ̀ o, wípé kí gbogbo ilẹ̀ gbogbo kó wá hó ìhó ayọ̀ o. Ṣé rí pé ariwo warfare strategy ni. Téèyàn bá pariwo, bàbá ńlá warfare strategy. Tẹ́ bá fẹ́ kí ìṣẹ́gun kó dé, ẹ̀yin try ẹ̀wẹ̀ lè jí lóru bíi 12 o'clock. Kẹ́kàn bẹ̀rẹ̀ sí ní pariwo Hosanna, hallelujah, hallelujah. Àwọn ọ̀tá gbáriwo ni. Wọ́n á gbọ́ ariwo ogun látọ̀run wá. Noise is very powerful. Ká pariwo yìí,
very very powerful. Ṣárántí ní Joshua chapter 6 verse 20. Joshua chapter 6 verse 20. Nígbà tí odi Jericho tó dúró níwájú àwọn ọmọ Ísírẹ́lì, nígbà tí wọ́n máa fi ráǹdì ẹ̀ka lọ́jọ́ méje, Ọlọ́run sọ fún Joshua ìgbé sọ fún wọn pé kán blow trumpet, kán fún ìpè, kán pariwo. Nígbà tán fún ìpè tán pariwo yẹn báyìí, ògiri Jericho owó lẹ̀ ni, owó wálẹ̀ ni. So torí Ọlọ́run máa ń lo ariwo ní gidi fún ìṣẹ́gun. So torí ẹ̀gẹ́ ni ṣe sọ wípé gbogbo ayé ẹ máa bọ̀ o, ẹ wá wó ìhó ayọ̀ sí Ọlọ́run. Kò ń ṣàkókò tẹ máa sọ wípé Olúwa mo gbé ọ ga, Olúwa mo yìn ọ́ lógo, ẹ wá pariwo ló ń sọ. Ẹ wá kó ìhó ayọ̀. Nígbà tí Jésù Kristi fúnra wọn, nígbà tí wọ́n máa wọ Jerusalem tán jókòó sórí donkey, Jésù Kristi ó ní ká máa pariwo ni. Wọ́n pariwo ní Hosanna, 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 Hosanna. Nígbà tó pariwo yẹn tán ni wọ́n ṣe announce Jésù Kristi as king. Verse tó tẹ̀lé. So ariwo warfare strategy ni. Tẹ bá fẹ́ kí Ọlọ́run dìde kó ṣẹ́gun, ẹ̀yin ẹ try àyẹ̀wò lóru, ẹ kàn bẹ̀rẹ̀ sí ní pariwo Hosanna, hallelujah. Kọ́kàn yín mọ́ o, ọkàn tó mọ́ ni o, kẹ́kẹ́ ariwo yẹn, ọ̀tá gbọ́ ariwo, wọ́n á gbọ́ ariwo ogun, wọ́n á gbọ́ ariwo kẹ̀kẹ́ ọ̀run, wọ́n á gbọ́, káàpù wọn á dàrú ni. Torí ẹ̀ lẹ́ni ṣe sọ wípé ẹ kó ìhó ayọ̀ sí Ọlọ́run o, ẹ̀yin ilẹ̀ gbogbo ni o, gbogbo orílẹ̀-èdè. Mo dẹ̀ máa sọ fún yín ìdítẹ́ máa fi hó ìhó ayọ̀, ìkan tó ń start sọ verse 1 nìyẹn, ó ní ẹ hó ìhó ayọ̀ sí Ọlọ́run ẹ̀yin ilẹ̀ gbogbo. Ní verse 2 wá sọ wípé ẹ kọrin ọlá orúkọ rẹ̀ o, ẹ kọrin ọlá orúkọ Ọlọ́run yìí, torí orúkọ Ọlọ́run yìí ó ní iyì o, orúkọ rẹ̀ tó gbéga o, ẹ mú ìyìn rẹ̀ ní ògo o, ẹ jẹ́ kí ìyìn Ọlọ́run yìí jẹ́ kó ní ògo, ẹ mú ìyìn yìí ẹ mú lé ní nǹkan tá à ń pè ní high praise nìyẹn. Mo ti sọ fún wa lórí òkè yìí pé téèyàn bá fẹ́ ìṣẹ́gun ní kíákíá kéèyàn ṣe high praise. High praise lẹ máa ti pariwo, tẹ máa jó ijó gidi, tẹ máa pariwo, tẹ máa jó ijó gidi. Matthew 1 verse 3. Matthew 1 verse 3 sọ wípé Judah olóbí Perez. Kí ni ìtumọ̀ Judah? Praise. Kí ni ìtumọ̀ Perez? Breakthrough, àlùyọ. Tá bá ti yin Ọlọ́run lógo, àlùyọ, ó máa ń fúnyàn ní àlùyọ ni, burst out. Bí ìbá mo ṣe máa explain yẹn jù yẹn lọ ní Yorùbá. Tá bá ti yin Ọlọ́run, praise, ó máa ń bí àlùyọ ni, breakthrough. When you praise God, God will come forth for you. See, high praise ni o, praise tó jẹ́ pé ẹ̀yin gan ẹ máa sweat ni. Irú praise tí David ṣe tó jójó tíyàwó ẹ̀ sọ fún pé ọba David ojú ò ti ẹ̀jẹ̀ tiẹ̀, ó jẹ́ jójójójó agbádá jẹ́ ń jábọ́ lọ́rùn ẹ̀ tó ní ijó tí mo ìṣèbínú ijó náà ni mo jó tí mo fi fẹ́ lọ fún mi lọ́mọ ọba, mi lówó, mi ní nǹkan kan, mo dẹ̀ fẹ́ ọmọ ọba. Òun lọ́lọ́run fi gba ipò lọ́wọ́ bàbá ẹ̀ tó fi gbé fún mi. High praise, high praise, high praise, very powerful. So ìyẹn sọ wípé ẹ kọrin ọlá orúkọ rẹ̀ o, ẹ mú ìyìn rẹ̀ ní ògo o. Ní verse 3 ó wá sọ wípé ẹ wá sọ báyìí fún Ọlọ́run. Ó tún kọ́ wa nǹkan tá a máa sọ fún Ọlọ́run ni o. Ó ní ẹ wí fún Ọlọ́run pé ìwọ ti ní ẹ̀rù tó nínú iṣẹ́ rẹ̀. Oníṣẹ́ ìyanu mà ní Ọlọ́run yìí. Ẹ sọ fún wípé you are wonderful, wonderful lọ́lọ́run wa. Oníṣẹ́ ìyanu ni bàbá. Ẹ sọ fún Ọlọ́run pé ìwọ ti ní ẹ̀rù tó ní iṣẹ́ rẹ̀. Ẹ wo irú àwọn iṣẹ́ tọ́lọ́run ń ṣe. Jọ́dánì máa rí ó mà sá. Jọ́dánì tún dúró sọ́nà àwọn ọmọ Ísírẹ́lì, ṣùgbọ́n nígbà tí Jọ́dánì máa rí presence Ọlọ́run kí ló ṣe, Jọ́dánì ó sá ni. Àwọn Ọlọ́run tún kọjá ni. Iṣẹ́ ìyanu Ọlọ́run yìí pọ̀. Ó ní ẹ wí fún Ọlọ́run pé ìwọ ti ní ẹ̀rù tó nínú iṣẹ́ rẹ̀. Verse B ẹ̀yẹn ló wá jẹ́ the big G. Ó ní nípa ọ̀pọ̀ agbára rẹ ní àwọn ọ̀tá rẹ yóò fi orí wọn balẹ̀ fún ọ o. Olúwa, agbára rẹ ló jẹ́ káwọn ọ̀tá rẹ forí balẹ̀ o. Tọ́lọ́run ò bá lo agbára, Sátánì á máa ṣagídí síbẹ̀ ni o. It takes power. That's why we should ask God to continue to empower us o. Ẹ tí o bá ti gba ẹ̀bùn ẹ̀mí mímọ́, kó béèrè fún ẹ̀bùn ẹ̀mí mímọ́ tó bá ti di àtúnbí. You have the right o. O lẹ́tọ̀ọ́ láti gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ tó láti béèrè fún. But hunger, ibi ẹ̀ á pa ẹ́, you hunger for it and God will baptize you with the Holy Ghost and with, with power. So, aláti ọ̀tá, a need agbára láti borí ọ̀tá o. I need agbára. That power, we need it. We need it. So, ká máa bá ṣe máa lo eléyìí tó àtàtì ẹ̀ṣìn tó fún wa ń gbà ká di àtúnbí. Ká kọ́kọ́ lò yẹn.
ká tó wá béèrè. Ẹni tí ò bá ti ní tẹ̀bù ẹ̀mí mímọ́ kó béèrè, bó tó bá ti ní tẹ̀bù ẹ̀mí mímọ́ pẹ̀lú ẹ̀, Satan is in trouble. Àfi téèyàn bá mọ irú tá a bá mọ irú ẹ̀ tá a jẹ́ nínú Ọlọ́run nìkan ló wá kù. So ní verse 4 ó wá sọ pé gbogbo ayé ni yóò máa sìn ọ́ o. Ọlọ́run yìí gbogbo ayé ló máa sìn ọ́ o, kò kì í ṣe Ísírẹ́lì nìkan o, torí ìgbàlà ń bọ̀ láti Ísírẹ́lì ni o, torí pé Ọlọ́run yìí tó gba Ísírẹ́lì yìí, ìgbàlà láti Ísírẹ́lì ni ìgbàlà ti ń bọ̀. Ìgbàlà yẹn dẹ̀ máa dẹ́kun gbogbo ayé ni o, ní Jésù Kristi tó ń bọ̀. Ó ní ẹni ṣe sọ wípé gbogbo ayé kò ṣe Ísírẹ́lì nìkan o, gbogbo ayé ló máa ríṣẹ́ ìyanu Ọlọ́run yìí tí wọ́n á sin Ọlọ́run yìí o. Gbogbo ayé ni yóò máa sìn ọ́, wọ́n ó sì máa kọrin sí ọ, wọ́n ó máa kọrin sí orúkọ rẹ. Pé ká lọ ronú nǹkan tó ń sọ yẹn Sélà. Gbogbo ayé ló máa kọrin sí orúkọ rẹ. Tó bá ti fún Jésù lórúkọ tó ju gbogbo orúkọ lọ, pé gbogbo orúkún ló máa wólẹ̀. Kò sí no exemption. Bó ti ẹ̀ sọ pé kò sí Jésù wàá wólẹ̀ fúngbà tó bá yá, it's a matter of time. Gbogbo orúkún ló máa wólẹ̀. Àti tí ò tiẹ̀ sí láyé gan tó wà lófurufú lábẹ́lẹ̀, gbogbo ẹ̀ ló máa wólẹ̀ fún o. Pátápátá ó wá ní pé ká máa kọrin sí orúkọ rẹ̀, orúkọ gíga, orúkọ tó ní ẹ̀rù, àwọn orúkọ Ọlọ́run yìí. Ní verse 5 ó wá sọ̀rọ̀ pa agbára Ọlọ́run. Bọ́lọ́run ṣe fi agbára bó ṣe fi gba àwọn ènìyàn rẹ̀ là. Ní verse 5 ó wá sọ wípé ẹ wá wo iṣẹ́ Ọlọ́run. Ó ní mò ń pè yín ni o. Mo fẹ́ kẹ́ wá wo iṣẹ́ Ọlọ́run, kẹ́ lè mọ̀ pé Ọlọ́run yìí ó tó ní gbígbéga o, ó tó láti bẹ̀rù o. Ó ní ẹ wá wo iṣẹ́ Ọlọ́run, ó lé ẹ̀rù ní iṣẹ́ rẹ̀ sí àwa ọmọ ènìyàn. Iṣẹ́ ìyanu tó ń ṣe, iṣẹ́ rẹ̀ iṣẹ́ ìyanu ni sí àwa ọmọ ènìyàn. Ó ní ẹ wá wo nǹkan tó ṣe. Ó ní ní verse 6, ó ní ó sọ òkun di ilẹ̀ gbígbẹ. Òkun pupa ló ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Yẹn ni pé nígbà táwọn Ísírẹ́lì ń bọ̀ láti oko ẹrú, kí l'Olúwa ṣe? Ó sọ òkun, ó sọ di ilẹ̀ gbígbẹ ni o. Orí ilẹ̀ gbígbẹ làwọn ọmọ ẹ̀ gbà kọjá. Ó ní wọ́n fi ẹsẹ̀ la odò já, ẹsẹ̀ náà fi làájá, wọn lo ṣíìpù, wọn lo bóòtì o. Omi yẹn jẹ́ ó dúró pa ni, kò gbọ́dọ̀ mì. Ó dúró pa ni, ilẹ̀ gbígbẹ làwọn ọmọ Ọlọ́run gbà kọjá lórí òkun pupa. Ní verse 7 ó wá sọ wípé ó jọba nípa agbára rẹ̀ láéláé. Nípa agbára rẹ̀ ló fi jọba. Ṣé bí agbára rẹ̀ ló fi dá gbogbo nǹkan? Let there be light, and there was light. Let this come together. Padà kí òkun wà, kí omi wà, kí òfurufú kó separate. Agbára rẹ̀ ló fi dá gbogbo ẹ̀. Ayé tá a wà yí agbára rẹ̀ ló fi dá. Ó tiẹ̀ gbé kalẹ̀ sórí àwọn ìṣàn omi ni. Ó dẹ̀ tún fi pílà sí pàápàá. Ó gbé ayé ló dẹ̀ gbé kalẹ̀. Agbára rẹ̀ ló fi gbélé ayé, ló fi gbé kalẹ̀. Ó jọba nípa agbára rẹ̀ láéláé ni. Ọba tá a lè ṣí nípò ni. Aládé aláìlákàwé ni. Kò sí bàbá àdìbò fún kó wà ńbẹ̀, àdèlè dìbò fún kó kúrò ńbẹ̀. Because he's the Almighty. Nípa agbára rẹ̀ òun ló fi jọba láéláé ni. Ọba lánàá, ọba lónìí, ọba títí ayé ni, kò lè kúrò ńbẹ̀. Ojú rẹ̀ ó wá ń wo àwọn orílẹ̀-èdè, gbogbo orílẹ̀-èdè tó wà láyé lójú rẹ̀ ń wò ó. Àtàwọn tó ń pe Ọlọ́run, àtàwọn tí ò pe Ọlọ́run, gbogbo orílẹ̀-èdè tó wà láyé ló ń wò ó. Òun dẹ̀ ń wò wọ́n, ó mọ́nítọ̀ wọn ni o, kí àwọn ọlọ̀tẹ̀ kí ó má ṣe gbé ara wọn ga. Torí táwọn ọlọ̀tẹ̀ bá fẹ́ gbéra wọn ga, á parí wọn, á fínísì wọn. Àwọn tó bá ti sọ pé wọ́n fẹ́ ṣe oríṣiríṣi ẹ̀mọ́ bó ṣe máa ń dì pẹ̀lú wọn, nígbà míì á rán hurricane sí wọn, nígbà míì á rán òjò, ó máa ń dì pẹ̀lú wọn ni. So gbogbo ayé òun lọ́lọ́run yìí, òun ló mọ́nítọ̀. Ní verse 8 ó wá sọ wípé ẹ fi ìbùkún fún Ọlọ́run wa. Ẹ fi ìbùkún fún Ọlọ́run wa, ẹ̀yin ènìyàn, kí ẹ sì múni gbọ́ ohùn ìyìn rẹ̀. Ẹ jẹ́ kí àwọn ènìyàn, ẹ jẹ́ kí wọ́n gbọ́ ohùn ìyìn Ọlọ́run yìí. Ẹ má ṣe ní kẹ́lẹ́kẹ́lẹ́. Àkókò mìíràn wà tó jẹ́ pé tọ́lọ́run bá wà presence Ọlọ́run, ẹ lè quiet, ẹ máa silent láti gbọ́ nǹkan tó ń sọ. But ẹni yìí sọ wípé òun fẹ́ ká fi ìbùkún fún Ọlọ́run, òun fẹ́ ká pariwo ní, òun fẹ́ ká gbé Ọlọ́run yìí ká, kí gbogbo àwọn èèyàn kan máa gbọ́. Àwọn tí ò tí ì gbọ́ nípa iṣẹ́ ìyanu Ọlọ́run yìí kí wọ́n lè máa gbọ́. Ó wá sọ pé ìdí tá a ṣe máa láti máa gbé Ọlọ́run yìí ga ni wípé òun ló mú ẹ̀mí wa wà láàyè o. Nítorí Ọlọ́run yìí la ṣe wà láàyè o. Ẹ lọ rántí àwọn tá a jọ bí wa nígbà kan náà, kẹwọ àwọn tó kù sáyé. Téèyàn bá ro ọjọ́ orí ẹ̀,
ẹ̀rọ àwọn tajọ lọ lọ́mọdé tajọ lọ primary school tajọ lọ secondary school kẹwọ́ àwọn tó kù tajọ lọ university ẹ mọ̀ wípé nínú àánú la kàn rí gbà bí ọmọ mi tó gbẹ̀sìn láàárọ̀ ṣe sọ àánú la rí gbà o ẹni tí ó mú ẹ̀mí wa wà láàyè òun ló mú ẹ̀mí wa wà láàyè o tí kò sì jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀ nínú ìgbàgbọ́ ta dúró sí yìí ó sì àti yẹ o ìṣòro kékeré ló máa ń mú èèyàn míì kúrò kí ìṣòro kékeré tó já ló ti sún un a ti wá ràn lọ́wọ́ lọ sí ibi tí ò ti sí ràn lọ́wọ́ ṣùgbọ́n Ọlọ́run yìí ó mú wa dúró kò jẹ́ kẹ́sẹ̀ wa kò jẹ́ kó yẹ̀ ó jẹ́ ká dúró physically and spiritually alive ni o nítorí bẹ́ẹ̀ aláti máa yin Ọlọ́run yìí ní verse 10 ló wá sọ pé Ọlọ́run nítorí tí ìwọ ti rídìí wa pé Ọlọ́run proof wọn Ọlọ́run dẹ̀ proof Israeli lóòótọ́ nígbà tó fi ń bọ̀ nínú wilderness Ọlọ́run dán wọn wò lóòótọ́ Ọlọ́run sì máa ń dányàn wò torí nígbà míì a fẹ́ mọ torí ó fẹ́ ká ní integrity nígbà míì ó fẹ́ mọ bí ọkàn wa bó ṣe rí á dán wa wò ẹ wo irú ìdánwò tí Joseph rí ṣùgbọ́n bí Joseph ṣe rí gbogbo ìdánwò yẹn tó Joseph ò deny Ọlọ́run Joseph sọ pé mi ò lè ṣe eléyìí tí má ṣe eléyìí mo ṣẹ̀ sí Ọlọ́run ni nígbà tó tíyàwó ọ̀gá ẹni pé kó wá bá òun láṣepọ̀ ó ní kò sẹ́ni tó mọ̀ ọmọ ó ní tí ò bá tiẹ̀ sẹ́ni tó mọ̀ Ọlọ́run ń kọ́ tí bá ti ṣerú ẹ̀ mo ti ṣẹ̀sọ́ Ọlọ́run nìyẹn mi ò lè ṣe so àdánwò lóbìnrin yẹn jẹ́ fún Joseph even pit tí wọ́n lọ jù sí àdánwò ló jẹ́ pé wọ́n ti ẹ̀ta sóko ẹrú gbogbo àdánwò ni ṣùgbọ́n nínú àkókò àdánwò yìí ó sì ń jẹ́ kí ìrìn àjò continue ni o èèyàn sì ń lọ ìrìn àjò yẹn ni o ìrìn àjò yẹn sì continue ká má torí ìdánwò yẹn ká má sọ pé ó ti rẹ̀ wá pa àlọ́ mọ́ Joseph continue ìrìn àjò yẹn ni o at the end of the day ìran tó ti rí wípé gbogbo àwọn ẹbí wọn forí balẹ̀ fóun Olúwa dẹ̀ mú wá sí ìmúṣẹ Olúwa mú wá sí ìmúṣẹ so ó máa múyàn dé promised land yẹn ìrìn àjò tó sọ pé a máa rìn bí ta máa dé yà á máa dé bẹ́ẹ̀ ṣùgbọ́n ká má jẹ́ kí ìdánwò àti ìṣòro tó wà lọ́nà ká má jẹ́ kó jẹ́ kó sún wa o kò sí so ẹni tó kọ sáàmù yìí sọ wípé Olúwa wádìí ó rídìí wọn ó dán wọn wò wọ́n tiẹ̀ wọ iná wọ́n wọ omi wọ́n la iná kọjá wọ́n la omi kọjá ìyẹn ni pé kò palatable it was not easy ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ Ọlọ́run mú wọn kọjá nígbà tó máa ṣe máa ń ṣe gold tó bá lọ wá tẹ bá rí kíní gold nígbà tó bá lọ wá gold bó ṣe máa ń rí tẹ̀lé mọ̀ pé nǹkan kan tó dára lè jáde lára ẹ̀ bọ̀ nígbà tó bá máa fi go through iná tó bá máa fi go through gbogbo bá ṣe ń process ẹ̀ yẹn nígbà tó bá parí ẹ̀ máa rí pé gold ló máa jáde bọ́lọ́run ṣe máa ń refine wa nìyẹn Ọlọ́run máa ń tún wa ṣe gbogbo ọmọ nǹkan tí ò yẹ kó wà lára Ọlọ́run máa ń yọ kúrò lákòókò ìdánwò lákòókò ìpọ́njú lákòókò ìṣòro ṣùgbọ́n ìrìn àjò yẹn a máa débẹ̀ a máa délẹ̀ tó ń ṣàn fún wàrà àti oyin yẹn ó lẹ́ni yìí sọ ó ní torí ká má jẹ́ kí ìdánwò yẹn ká má jẹ́ kó rẹ̀ wá lọ́nà o Ọlọ́run máa ń dányàn wò Solomon sọ ní ìwé òwe Proverbs 17 verse 3 ó ní ṣé koro ló pé koro ni fún fàdákà koro tó fi ń ṣe fàdákà yẹn àti ìléru fún wúrà pé iná ni wúrà máa ń là kọjá kan tí Solomon tura ti sọ fún wa nìyẹn pé fàdákà máa ń lanú pọ́ọ̀tì hot pọ́ọ̀tì kó tó di fàdákà ó máa ń là kọjá o pé kó tó lè di wúrà ó máa la iná kọjá ó ní bẹ́ẹ̀ ni Olúwa ń dá àyàwó pé Olúwa máa ń dányàn wò bẹ́ẹ̀ God does it ṣùgbọ́n ibi tá à ń lọ yẹn ò ní ká fojú sí ìṣòro yìí kankan ò lè borí wa kò lè borí wa ìlérí tọ́lọ́run ṣe fún wa nìyẹn so ẹni yìí sọ fún wa pé nírìn àjò yìí àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ lélẹ́yìí o àwọn nǹkan tóun là kọjá tí Israẹli dẹ̀ là kọjá òun ló ń sọ fún wa Israẹli náà la omi wọ́n la iná kọjá nínú aginjù o ṣùgbọ́n wọ́n dé promised land o eventually ìkan tó ń tún àti sọ fún wa nìyẹn pé òun fúnra tóun sọ̀rọ̀ yìí Ọlọ́run dóun o òun lánú omi kọjá òun dẹ̀ lánú iná kọjá bọ́tọ̀ Ọlọ́run ṣèlérí fún wa wípé even nínú omi yẹn òun ò ní fi wá sílẹ̀ pátá bá ń là kọjá Olúwa ṣèlérí fún wa so ní verse 10 ló wá sọ wípé ìwọ mú wa wọ inú àwọn
nẹ́ẹ̀tì ìyẹn láìrò tẹ́lẹ̀ unexpectedly wọn àmọ́ pé nǹkan tọ́lọ́run máa gbé yọ nígbà tí Joseph lálàá tó ní pé gbogbo àwọn 11 tó kù àti bàbá àti ìyá òun pàápàá gbogbo wọn ló forí balẹ̀ fún òun lẹ́yìn ìyàlá ẹ̀ kí ló kù tó máa rí inú kànga lọ́jù sí kò mọ̀ pé nǹkan tọ́lọ́run lè ṣe nìyẹn irú kànga ẹni tó lálàá tó dáa tó yẹn ṣe inú kànga ló wáyé ká lọ jù sí ẹni tó sọ pé gbogbo èèyàn máa forí balẹ̀ fún irú kànga nígbà tó tún kúrò nínú kànga wọ́n tún tà á lóko ẹrú síbi tí kò ti sẹ́ni tó máa rí mọ́ láéláé wọ́n tà á dànù ó tún débẹ̀ wàhálà ni inú ẹ̀wọ̀n ló tún fi sí ó tún kúrò nínú ẹ̀wọ̀n àkọ́kọ́ wọ́n tún ìyàwó ọ̀gá ẹ̀ tún ní pé kó máa bọ̀ kó tún wá bóun láṣepọ̀ nǹkan tí ò ṣe ó tún lọ nínú ẹ̀wọ̀n ẹ̀ ṣùgbọ́n at the end of the day Joseph máa di prime minister àwọn ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n sì wá lóòótọ́ wọ́n wá forí balẹ̀ fún Joseph o wọ́n pàpà wá forí balẹ̀ fún so ìrìn àjò yẹn kò ní fi ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́nà kọ́tẹ́nì yìí ń tíra àti sọ fún wa tó kọ sáàrùn yìí nìyẹn wípé a máa débi tá à ń lọ ilẹ̀ tó ń ṣàn fún wàrà tó yín yẹn a máa débẹ̀ ṣùgbọ́n ká má jẹ́ kí gbogbo ìṣòro tó wà lọ́nà àti gbogbo àdánwò wọ̀nyẹn ká má jẹ́ kí ó jẹ́ kó discourage kó rẹ̀ wá àbí pé kó sùn wá so ó ní ìwọ mú wa wọ inú àwọn láì mọ̀ àmọ́ pé kan tọ́lọ́run máa ṣe nìyẹn but God did it ó ní ìwọ fi ìpọ́njú lé wa lé ẹ̀gbẹ́ pé ojú ìpọ́njú tiẹ̀ dé bá àwọn bọ́lọ́run gangan ló fi wọ́n sínú ìpọ́njú yẹn o bíi ti Joseph gbogbo ìdùtórí yẹn títí tó fi di prime minister ní verse 13 ló wá verse 12 ló wá sọ pé ìwọ mú àwọn ènìyàn gùn wá ní orí oppression ló ń jẹ́ bẹ́ẹ̀ pé ọlọ́run tiẹ̀ ṣe débi pé wọ́n ti oppress wọn àwọn èèyàn oppress wọn àbí wọn oppress wọn ní Egypt ní eventually torí wọ́n lọ sí Egypt nígbà tí Joseph fi di minister ìgbà tí Joseph dẹ̀ kú tán Pharaoh tí ò mọ Joseph ìgbà tó dé wọ́n bẹ̀rẹ̀ sí ní àwọn èèyàn gàba lórí wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ wọ́n ó ní ìwọ mú àwọn ènìyàn gùn wá lé orí wọ́n oppress wọn ó ní àwa wọ inú iná àti omi lọ ṣùgbọ́n ìwọ mú wa jáde wá sí ibi ìrora ibi tá à ń lọ gọ́gọ́ nìyẹn a la gbogbo nǹkan wọ̀nyí kọjá ṣùgbọ́n at the end of the day I overcome adé promised land ilẹ̀ ìlérí adébẹ̀ ṣùgbọ́n a la gbogbo àwọn nǹkan wọ̀nyí a là kọjá Isaiah 43 verse 2 Isaiah 43 verse 2 sọ wípé nígbà tí ìwọ bá ń la omi kọjá èmi ó pẹ̀lú rẹ àti láàrin odò wọn kì yóò bò ó mọ́lẹ̀ nígbà tó máa fi dé verse 13 ó wá bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí o pé lẹ́yìn téèyàn bá ti go through gbogbo àwọn nǹkan tó ń sọ yìí ẹ̀rí wá leléyìí o ẹ̀rí àgbà yọrí àdúrà ni pé nígbà tá a bá gba àdúrà lákòókò gbogbo ìṣòro tá à ń là kọjá yìí ẹ̀rí máa ń wà o ó wá sọ wípé èmi ò lọ sínú ilé rẹ ti èmi ti ẹbọ sísun èmi ò san ẹ̀jẹ̀ mi fún ọ pé mo máa wá lọ mo ti la àkókò ìṣòro yìí mo ti là kọjá èmi máa lọ sínú ilé rẹ ilé Ọlọ́run mo máa lọ rú ẹbọ tó níláárí ẹbọ tó jọjú mo máa lọ ṣe ẹbọ sísun mo dẹ̀ máa lọ san ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ tí mo jẹ́ nígbà tí mo wà nínú ìpọ́njú ṣe mọ̀ pé Israẹli àwọn ò lè ṣe kán má jẹ́jẹ́ tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí wọn kán bá ti rò pé ìkan yìí olúwa bá mi mú kúrò wọn á lọ jẹ́jẹ́ pé ìkan báyìí náà wọ́n máa ṣe àdẹ̀rí pé Hánà ṣerú ẹ̀ nígbà tí Hánà ń wojú Olúwa fún ọmọ tí Hánà ti sunkúnsunkún tí gbogbo ẹ̀ ti sú Hánà láti jẹ́jẹ́ ní pé Olúwa tó o bá lè fún mi ní ọmọ ọkùnrin tó bá fún mi tó kó mú ìtìjú àgàn yìí kó mú kúrò tó bá fún mi ní ọmọ ọkùnrin mo máa fi ọmọ náà mo máa fi fún ìwọ Ọlọ́run láti jẹ́ wòlíì rẹ nígbà tó sì vow tó jẹ́jẹ́ yẹn lóòótọ́ Ọlọ́run sì fún torí ìfẹ́ Ọlọ́run ni nǹkan tó sọ pé òun máa ṣe Ọlọ́run gan wá wòlíì àwọn ọmọ Élì ti balẹ̀ jẹ́ ńgbà yẹn so Ọlọ́run fún rẹ̀ gan wá wòlíì so ó dẹ̀ sọ pé tó bá fún mi lọ́mọ ọkùnrin èmi á fi fún ẹ kó jẹ́ wòlíì rẹ so ó wọ́ọ̀kì fún Ọlọ́run dẹ̀ fún lọ́mọ ọkùnrin lẹ́yìn yẹn lọ́lọ́run fún láwọn ọmọ 5 sí àbí 6 mi ti rántí dáadáa so nǹkan tó ń sọ ni wípé nígbà lákòókò ìpọ́njú àwọn nǹkan tó wá ṣe nígbà àkókò tó ń la iná tó ń la omi kọjá ló wá ń sọ fún wa gbogbo o àwọn nǹkan tó ń ṣe táwa náà lè máa ṣe òun ló wá ń sọ fún wa
but ó ń sọ ní verse 3 pé even though a lè ṣe gbogbo nǹkan tó ń sọ yìí o ṣùgbọ́n a nílò agbára Ọlọ́run yẹn láti pa Sátánì lẹ́nu mọ́ pátápátá. Tá a bá ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí tó dẹ̀ di pé wọn ò tí ì gbọ́, Sátánì máa ń stubborn spirit ni. We need power. It takes power. It takes agbára. So ọmọ kan tó ń ṣe ló ń sọ fún wa pé great offering, ẹbọ tó níláárí, ẹbọ tó jọjú. Ṣé mọ̀ pé àwọn ò lè lọ síwájú Ọlọ́run láì mú nǹkan kan lọ. Òfin wọn ní àwọn Júù o lè lọ síwájú Ọlọ́run. You can't appear before him empty handed. Bọ́lọ́run bá ṣe bùkún fún ẹ fún òun ló máa ṣe mú ọrẹ lọ sílé Ọlọ́run. A lè rí kà ní Deuteronomy 16. A lè lọ kà Deuteronomy chapter 16 kàkà ń bẹ̀ pé kí wọ́n má ṣe ṣánwọ́ lọ síwájú Ọlọ́run, kí wọ́n mú ọrẹ wá bí agbára wọn ti tó, gẹ́gẹ́ bí ìbùkún tí Ọlọ́run tó fi fún wọn. Bọ́lọ́run ṣe bùkún fún wọn ni wọ́n ṣe láti mú ọrẹ lọ síwájú Ọlọ́run. So ní verse 14 ó wá sọ wípé ẹ̀jẹ̀ tí ètè mi mo fi jẹ́jẹ́ o. Ṣe rí pé ká jẹ́jẹ́ yìí ó máa ń wọ́ọ̀kì ní gidi, ṣùgbọ́n eléyìí tó burú jù ni pé kéèyàn jẹ́jẹ́ kéèyàn má lè san o. Ó bẹ́tà kéèyàn má jẹ́jẹ́ ju kéèyàn jẹ́ ẹ̀jẹ́ o. Ká má dẹ̀ fẹ́ jẹ́ ẹ̀jẹ́ ká má jẹ́ ẹ̀jẹ́ tá à ní lè san o. Irú Hánà sì nígbà tó sọ pé tọ́lọ̀ bá fún un lọ́mọ ọkùnrin, Ọlọ́run dẹ̀ fún lọ́mọ ọkùnrin lóòótọ́, ó dẹ̀ lọ gbé ọmọ náà. Kálẹ́ lòmíràn ní a sọ pé nǹkan tó ń rí yìí òun ò lè gbé lẹ̀ mọ́. Ó dẹ̀ lọ gbé ọmọ náà ó gbé padà lọ fún Ọlọ́run o. Lẹ́yìn yẹn lọ́lọ́run ṣẹ̀ wá fún láwọn ọmọ tó tiẹ̀ wá pọ̀ lẹ́yìn yẹn. Ẹ má lọ jẹ́jẹ́ irú ti Jẹ́fítà. Ṣé ẹ rántí Jẹ́fítà? Judges chapter 11 verse 30 to 31. Jẹ́fítà ń lọ sógun. Ó ní Ọlọ́run, ogun tí wọ́n ń lọ yìí tó bá jẹ́ kí àwọn ṣẹ́gun kó pa gbogbo àwọn ọ̀tá yẹn tó ń bá dé nǹkan tó ń bá ti kọ́kọ́ rí báyìí ló máa fi ṣe ẹbọ fún ọ. Sátánì ní good boy. Ó good boy. Ó rí vow ó rẹ̀jẹ̀ tó dáa. Nígbà tí wọ́n dẹ̀ lọ lóòótọ́ Ọlọ́run dẹ̀ fún wọn ní oore ọ̀fẹ́, wọ́n win ní ogun yẹn, wọ́n jagun, wọ́n ṣe nígbà tó wọ́n fi dé. Ọmọ obìnrin ẹyọ kan tó ní láyé àtọ̀run ẹ̀rù ló sáré jáde láti wá pàdé bàbá ẹ̀. Ó dẹ̀ ti ṣèlérí wípé nǹkan tóun bá ti kọ́kọ́ rí tó bá jáde òun ló máa fi ṣe ìrúbọ fọ́lọ́run. So irú ẹ̀jẹ̀ burúkú bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ tá a mọ̀ pé Olúwa tẹ́ bá lè ṣe lè, Olúwa tẹ́ bá ṣe báyìí kan báyìí ni màá ṣe. Ẹ má jẹ́ ká jẹ́ ẹ̀jẹ̀ tí àmọ́ ká ní lè san o. Tọ́lọ́ Ọlọ́run má jẹ̀mú ni o. Inú Ọlọ́run ò kì í dùn sí ẹ̀jẹ̀ téèyàn ò bá san o. Wàhálà ló máa ń mú wá fún yàn o. Gbà téèyàn bá tó san ẹ̀jẹ̀ yẹn lára èèyàn máa tó wálẹ̀ o. Ọlọ́run má jẹ̀mú ni o. Ẹ má jẹ́jẹ́. Ẹ̀jẹ̀ dára o. Téèyàn bá wà nínú ìṣòro, téèyàn bá jẹ́jẹ́ lóòótọ́, mo ti ṣe mọ̀lẹ́ tí ni pé ó wà lóòótọ́, ó ń work, ó ṣiṣẹ́. It works, but ẹ̀jẹ̀ téèyàn bá lè jẹ́ kéèyàn má try ẹ̀ o. Kéèyàn má try. Don't be rash with your mouth ni Solomon sọ. Solomon ní ṣọ́ nǹkan tètè ẹ̀ tó máa sọ. So ní verse 15 ó wá sọ wípé èmi ò rú ẹbọ sísun ọlọ́ràá. Ní verse 13 ó ti sọ pé mo máa mú ẹbọ sísun, ìyẹn ẹbọ tó tọ́ sí mi tọ́lọ́run sọ pé kì í mú wá tí gbogbo èèyàn mú lọ, mo máa mú lọ. Bọ́gbà tó bá dé verse 15 ó tún wá sọ wípé èmi ò rú ẹbọ sísun ọlọ́ràá. Eléyìí tó fẹ́ ṣe ní verse 13 kò ń ṣe ọlọ́ràá. Ìyẹn ni pé nǹkan tó fẹ́ lọ ọ́fà nìyẹn kò tó ti fi 15. Ní ti 15 yẹn ó ní ẹbọ tí mo fẹ́ lọ ṣe yìí tí mo fẹ́ gbé lọ síwájú Ọlọ́run, ẹbọ tó ní ọ̀rá ni, ìyẹn great offering ló ń jẹ́ bẹ́ẹ̀, great sacrifice. Ó ní màá wá lu ẹbọ sísun ọlọ́ràá sí ọ pẹ̀lú òórùn ọ̀rá àgbò, màá tún fi òórùn ọ̀rá àgbò sí pàápàá. Èmi ò rúbọ akọ màálù pẹ̀lú ewúrẹ́. Ẹni kan tó kà sílẹ̀. Ṣé rántí pé Solomon ní 2 Chronicles chapter 7, Solomon mọ̀ pé téèyàn bá rú ẹbọ sí Ọlọ́run, àwọn ẹ̀mí òkùnkùn gan ni wọ́n fi ń ṣe àrùn àgbẹ̀bọ káàkiri ẹ̀ṣẹ̀ mọ̀. So Solomon mọ̀ pé téèyàn bá rú ẹbọ sí Ọlọ́run ó máa ń move Ọlọ́run. Solomon lọ rú ẹbọ tí kò sẹ́ni tó rú ẹ, bàbá ìgan ò rú irú ẹbọ bẹ́ẹ̀ rí. Ẹbọ tó ka Ọlọ́run fúnra wọn gan láyà ni Solomon lọ rú. Nígbà tí Solomon máa fi rú ẹbọ yẹn tán,
Ọlọ́run wá bá lóru ọjọ́ náà ní wípé mo ti gbọ́ àdúrà rẹ, mo gbọ́, kí ló dé, mo gbọ́ àdúrà rẹ, kí ló fẹ́ gan, kí ló fẹ́ kí n ṣe fún, kí ló fẹ́, nǹkan tó tiẹ̀ fẹ́ yẹn máa tiẹ̀ wá ṣe ju bẹ́ẹ̀ lọ, because kò sẹ́ni tó rúru ẹbọ bẹ́ẹ̀ sọlọ́run rí. Obìnrin kan ńgbà tó pé 70 years wọ́n ra mọ́tò fún, ó wá gbé mọ́tò yẹn, ó gbé lọ sí church, ó lóun gbé sílẹ̀ fún Ọlọ́run. Ó ní pé ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó ń bí kò sí kankan tó lọ́kọ nínú wọn, wọn ò má rí i, tó jọ́kùnrin kò níyàwó, àwọn méjì tó jóbìnrin wọn ò lọ́kọ. Tọ́lọ́run kó òun fi mọ́tò yẹn fọ́lọ́run, òun fi ṣe sacrifice fọ́lọ́run, kọ́lọ́run kó mú ìtìjú yẹn kó mú kúrò. Ní ọdún kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló má rí, ní 1 year, within a year àwọn yẹn mẹ́tẹ̀ẹ̀ta òun ló má rí. So kéèyàn bá gbé ẹbọ gidi, ẹbọ tọ́lọ́run ni mò ń sọ, bí sọ ẹbọ táwọn àwọn mìíràn ń gbé o, ẹbọ tọ́lọ́run, kárú ẹbọ gidi sọ́lọ́run à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní Psalm 66 o. So lẹ́yìn ìyẹn ó wá sọ wípé kí gbogbo èèyàn wá gbọ́ o, lẹ́yìn tí mo gbé ẹbọ kàǹkà, tí mo gbé bọ́wájú Ọlọ́run, tí mo san ẹ̀jẹ̀ mi, tí mo ṣe gbogbo ẹ̀, ẹ wá gbọ́ nǹkan tọ́lọ́run ṣe o. Ó ní ẹ wá gbọ́ ẹ̀yin ènìyàn, ó wá jẹ́rìí sí agbára Ọlọ́run. Ẹni tó bá fẹ́ live life dominion, ó máa jẹ́ ẹni tó ń jẹ́rìí o, tó ń sọ nípa iṣẹ́ ìyanu Ọlọ́run fún gbogbo ènìyàn o. Ẹni tó ń wàásù ló ń jẹ́ bẹ́ẹ̀, ẹni tó ń wàásù ni o, tó máa sọ nípa nǹkan tọ́lọ́run ṣe gbogbo, tó máa sọ fún àwọn ènìyàn. Ó ní ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin tí ó bẹ̀rù Ọlọ́run. Àwọn tó bẹ̀rù Ọlọ́run ló ń sọ o, wípé ẹ wá gbọ́ o, Ọlọ́run yìí sì ń ṣe iṣẹ́ ìyanu o, oníṣẹ́ àrà lọ́lọ́run yìí o. Èmi yóò sọ ohun tí ó ṣe fún ọkàn mi o, ohun tọ́lọ́run yìí tó ṣe fún mi mo máa sọ fún yín. Ní verse 17 ló bá sọ wípé èmi fi ẹnu mi kígbe pé, lẹ́yìn tí mo rú gbogbo ẹbọ, tí mo ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe, mo fi ẹnu mi mo fi kígbe pé Ọlọ́run, yẹn ni pé mo gba àdúrà. Lẹ́yìn tí mo dẹ̀ tún wá gba àdúrà tán, mo fi ahọ́n mi mo fi bùyìn fún Ọlọ́run, praise, mo fi ahọ́n mi mo fi gbé Ọlọ́run ga. Combination méjì, àdúrà àti praise pẹ̀lú sacrifice pẹ̀lú ẹ̀jẹ̀, kò lè fèèlì lórúkọ Jésù. So ó sọ wípé mo fi ẹnu mi mo fi kígbe pé Ọlọ́run o, mo gba àdúrà o, mo dẹ̀ fi ahọ́n mi mo fi bùyìn fún Ọlọ́run, mo fi gbé Ọlọ́run ga. Ó wá ní verse 8 pé nǹkan tí ò kì í jẹ́ kí àdúrà gbà, nǹkan tí ò kì í jẹ́ kí gbogbo nǹkan wọ̀nyí kó ṣeṣẹ́ ni wípé tí èèyàn bá ní ẹ̀ṣẹ̀ nínú ọkàn rẹ̀, tó bá ń fi ọkàn rẹ̀ tó fi ń ro ibi, àbí tó ń rí òfin Ọlọ́run kọjá, téèyàn bá kàn ṣe gbogbo nǹkan wọ̀nyí kò ní í ṣeṣẹ́ o. Tó bá rò pé Ọlọ́run fún ẹ lágbára, ó fún ẹ ní authority, ó fẹ́ lọ lo orúkọ Jésù, ṣùgbọ́n ó dẹ̀ ń gba ẹ̀ṣẹ̀ láàyè nínú ọkàn rẹ ibi ló ń rò, ó sọ pé kò ní ṣeṣẹ́, it's not going to work. Bó ti ẹ̀rú ẹbọ tó ju ti Solomon lọ, ó sọ pé kò ní ṣeṣẹ́ o. As long as tó bá ti ń gba èrò búburú lọ́kàn rẹ, tó dẹ̀ ń rí òfin Ọlọ́run tó ń ré kọjá, ó sọ pé kò ní ṣeṣẹ́. Tó ló fi condition yẹn ṣe fún wa ká lè mọ̀ ní verse 18 wípé bí èmi bá gba ẹ̀ṣẹ̀ láyà, tí n bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi, Olúwa kì yóò gbọ́ ohùn mi. Tó bá jẹ́ pé mo fi ẹ̀ṣẹ̀ mo fi sí ọkàn mi ni, àbí tí mò ń rí òfin Ọlọ́run kọjá, tí mo dẹ̀ ń ṣe gbogbo nǹkan tí mo sọ pé mo ṣe yìí, Ọlọ́run ò mà ní gbọ́, Ọlọ́run ò ní gbọ́. Ṣé mọ̀ pé Isaiah 59 verse 1-3 ó sọ fún wa pé ọwọ́ òun ò kúrú o láti gbà wá, bẹ́ẹ̀ ni etí òun ò dẹ̀ wúwo láti gbọ́ igbe wa nígbà tá a bá ń gba àdúrà. Ó ní ṣùgbọ́n àìṣedéédéé wa òun ló yapa, àìṣedéédéé wa ló yapa láàrin òun àtàwa. Ọlọ́run ò ní yapa, kò ní sí kan tó máa yapa wá látọ̀dọ̀ Ọlọ́run lórúkọ Jésù. So ẹ̀ṣẹ̀, ẹni yìí tètè sọ síbẹ̀ wípé ẹ̀ṣẹ̀ kò ní jẹ́ kí Ọlọ́run kó lè ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe. Ẹni tó bá ti fẹ̀ṣẹ̀ ṣeré kò lè ní testimony, kò lè jẹ́rìí o, kò lè jẹ́rìí kankan. So ní verse 19 ló wá sọ wípé ṣùgbọ́n ní tòótọ́ Ọlọ́run ti gbóhùn mi o, èmi lẹ́rìí o, èmi jẹ́rìí o, gbogbo ayé ni kó wá gbọ́ ẹ̀rí ti tèmi o, come and see what the Lord has done ní o. Ó nítorí pé mi ò gba ẹ̀ṣẹ̀ nínú ààyè nínú ọkàn mi, gbogbo nǹkan tí mo sọ pé kéèyàn ṣe yìí mo ṣe gbogbo rẹ̀, kò sẹ́ṣẹ̀ ńbẹ̀. Olúwa wá gbọ́ àdúrà mi,
Olúwa sì gbóhùn mi, Olúwa sì fetí sí ohùn àdúrà mi, Olúwa á fetí sí ohùn àdúrà gbogbo wa lórúkọ Jésù o. Ní verse 20 ó wá conclude pẹ̀lú wípé olùbùkún ni Ọlọ́run o tí kò yí àdúrà mi padà kúrò o. Ọlọ́run tí ò yí, torí àdúrà, àmọye àdúrà téèyàn ń gbà tí kò dọ́dọ̀ Ọlọ́run o. Àdúrà ti wá dọ́dọ̀ Ọlọ́run lórúkọ Jésù o. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ tẹ́ pé èèyàn á kàn dẹ̀ máa gbàdúrà, ẹ̀yìn igbá ló ń lọ, Ọlọ́run ò gbọ́. But òun wá sọ fún wa, ó ń jẹ́rìí ni wípé Ọlọ́run yìí o kò yí àdúrà tòun, kò yí padà. Bẹ́ẹ̀ ni kò dẹ̀ mú àánú rẹ̀, kò mú kúrò lọ́dọ̀ òun. Olúwa ò ní mú àánú rẹ̀ kúrò lọ́dọ̀ wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Isaiah 59 verse 1-3. Mo tiẹ̀ ti sọ wípé ẹ̀ṣẹ̀ ó máa ń fa separation láàrin ọmọ Ọlọ́run àti Ọlọ́run. Ẹni tí ò dẹ̀ tí ì gba Jésù Kristi, torí ẹ̀ṣẹ̀ ti Isaiah 59 iniquity la ṣe ń sọ̀rọ̀ nípa ìrékọjá. Ẹni tó ti máa ń pa Ọlọ́run bọ̀ tó ń rékọjá, ìwọ fúnra ẹ gan mọ̀ pé òun ré òfin Ọlọ́run, òun rékọjá. O lè máa ṣiṣẹ́ fọ́lọ́run o lè máa ṣe oríṣiríṣi ọ̀bọ̀ tó ń rí òfin Ọlọ́run kọjá. Irú èèyàn bẹ́ẹ̀ Ọlọ́run separate from irú èèyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹni tó wá jẹ́ pé kò tiẹ̀ tí ì mọ̀ pé ẹ̀ṣẹ̀, kò tiẹ̀ mọ̀ kan tó gbà lẹ́ṣẹ̀, ó kàn paint the word red ní tiẹ̀. Ìyẹn ni ẹ tí ò tiẹ̀ tí ì mọ̀ Jésù rárá. Kò tí ì mọ̀ pé kò yẹ kí n ṣe irú nǹkan báyìí, kò yẹ kí n ṣe irú nǹkan báyìí. Oore ọ̀fẹ́ wà láti wá gba Jésù Kristi. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 3, Jésù dáhùn ó sì wí fún un pé lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tún ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run o. Ẹni tá a bá tún bí kò lè rí ìjọba Ọlọ́run. Ẹni tá a bá tún bí a lè dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì. Ẹni tá a bá tún bí òun la lè fi ẹ̀jẹ̀ Jésù Kristi la lè fi wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ kúrò. Tí ẹ̀ṣẹ̀ bá sì ti wà, ìyapa ti wà láàrin ẹni náà àtọlọ́run o. So ẹ tó bá mọ̀ pé òun fẹ́ kí ìyapa wà láàrin òun àti Ọlọ́run, wá padà wá sọ́dọ̀ Ọlọ́run. Pé àtúnbí ni ẹ́ tẹ́lẹ̀, but ìwọ mọ̀ pé o ti mọ̀ pé o ti rú òfin Ọlọ́run kọjá, o mọ̀ pé o ti ré kọjá àìmọye ìgbà. Padà wá, aláàánú lọ́lọ́run, á tún fi ẹ̀jẹ̀ rẹ̀, á tún fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ kúrò, á sì tún gbà ọ́ bí ọmọ onínàkúnà, á tún gbà ọ́ padà ni. Àbí o tiẹ̀ tí ìfìgbà kan gba Jésù Kristi rí, o kàn wá ń bá wa wá sórí òkè Síónì o, ò ń lọ chọ́ọ̀chì o, pásítọ̀ gan ni ẹ́ pàápàá. But tí ò bá ti sí ọjọ́ kan tó mọ̀ pọ́jọ́ báyìí ni mo fi ayé mi fún Jésù Kristi, tí mo kọ ayé èṣù ẹ̀ṣẹ̀ tí mo kọ sílẹ̀ pátápátá, tí mi ò ṣe nǹkan kan tó jẹ́ pé nǹkan tọ́lọ́run ò fẹ́, tí ò bá tí ì ṣe yẹn, Jésù ò tí ì mọ̀ ọ́ o. O kàn ń ṣiṣẹ́ fúnra ẹni o. Kò sórúkọ ẹ nínú ìwé yẹn. Ọjọ́ tó bá gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà, ọjọ́ náà ni ọ̀run mọ̀ wípé àtúnbí ni ẹ́. Ọjọ́ náà ni agbára ló máa wọnú ayé rẹ. Agbára tá à ń sọ ń parẹ̀ yìí, o ò ní authority kankan o láì jẹ́ pé o jẹ́ àtúnbí. But tó bá ti di àtúnbí, Jésù á wá fún ẹ ní authority yẹn. Wà wá lè máa lo orúkọ Jésù yẹn. In the spiritual tó bá sọ̀rọ̀, wàá mọ̀ pé ọmọ Ọlọ́run ló ń sọ̀rọ̀ yìí. Wà á lè rán ọ̀rọ̀ Ọlọ́run níṣẹ́, wà á dẹ̀ lè dúró pé kó mú èsì wá. So tó bá fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ, jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Mo gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ tó bá dẹ̀ sọ lóòótọ́ àti lódodo, àwọn á kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á máa yọ̀ lọ́run. Jésù Kristi fúnra wọn gan, wọ́n á máa yọ̀ lọ́run. Ìwọ náà lè máa lo agbára tó wà ní orúkọ Jésù. Lọ́jọ́ náà, a ríra wa, a yọ̀ mọ́ra wa lórúkọ Jésù. Thank you, Lord.
Thank you, Spirit of the Living God. Ẹ ṣé o, God bless you all in Jesus' name o. Ẹ má bínú àkókò wa o.